أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله المصطفى سيدنا ومرشدنا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأقول لكم جميعا أيها المشاهدون الكرام في كل مكان، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ما شاء الله. أدوبة لدى الله أتندوبة لدى الله لكسي أسكارا وكواريكي الحمد لله رب العالمين. ọba tí máa ṣe gbogbo nǹkan bó ti wù, ọba tó já sí pé ọ̀dọ̀ rẹ̀ ní mímọ́ parí sí, kò fi sọ́dọ̀ ẹnìkan, ọba tó sì ní mímọ́ kì í máa fọjọ́ orí tó bá já sí pé ọjọ́ orí ni ẹ wòye àwọn àgbàlagbà tí Sheikh Adam Abdullahi lórí tí wọ́n bá ńlẹ̀, ẹ wòye àwọn àgbàlagbà tọ́lọ́n kádàrá kó wà ṣáájú babalágége, tí babalágége wá dé bá wọn ní ṣáàbùn lọ́dọ̀ tọ́lọ́n kan yọ wọn jáde, tí màrìwò wọn wá jáde láàrin ìmọ̀ tàbí láàrin ọ̀pẹ, tí painápù babalágége tó wá yọ báyìí láàrin ẹ̀gún, ìmọ̀ náà sì kárí ayé, tó sì já sí pé bímọ rẹ̀ ti kárí ayé, irú mímọ̀ tó níyẹn ẹnìkan ò ní irú rẹ̀ rí ńlẹ̀ Yorùbá kí wọ́n tó bí, nígbà tí wọ́n bí àti lẹ́yìn tí ò tún sí mọ́, ọ̀hún àti rẹ̀ nìkan tó rírú ẹ̀. ìyẹn fi hàn pé Ọlọ́run kì í máa fọjọ́ orí tó mímọ̀. ibi Ọlọ́run ọba mi lágbára sínú ni ó ní yóò tẹ́lẹ̀ hikmatu man yasha, kódà òun lòun máa bùn ẹni tó bá wù òun ní n tá ń pè ní àgbọ́yé ọjọ́ orí kọ́. tó bá jọ ọjọ́ orí l'Ànábì lọ́rùn fi máa tó ní kò lè kan Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ó pẹ̀lú tí ń ka ara Makka àtàrà Medina lára pé lawla nuddila hadha al-Qur'an ala rajulin min al-qaryatayn azimin. àwọn ìbágbà fánẹ́bì, àwọn ìbágbà Ọlọ́run tó bá lọ já sí pé Ọlọ́run bá sọ Kùránì kalẹ̀
fún èèyàn kan adhimin tẹ́niyàn jẹ́ èèyàn ńlá tó tóbi tí ìsọmọdé bíi irú ànábì minal qaryataini nínú ìlú méjì yẹn bóyá nínú Mẹ́kà tàbí Mẹdínà ló ti gbé dìde kó má wá kó wá jẹ́ èèyàn ńlá. Ọlọ́run sì rí Allahu a'lamu haythu yaj'alu risalatahu, ọba mi ló mọ ibi tí máa fi iṣẹ́ rẹ̀ sí. Eléyìí tí mò ń sọ yìí mo tún fi ń dúpẹ́ lọ́dọ̀ ọ̀kan náà bàbá dáadáa, bàbá alálùbáríkà nínú ẹ̀sìn, nínú àwọn bàbá tó fẹ́ràn wa ni táwa náà sì fẹ́ràn wọn. Nínú ọ̀rọ̀ wọn kan wọ́n sọ gẹ́gẹ́ bí bàbá tí máa pe ọmọ ṣàkíyèsí lórí ọ̀rọ̀ ànábì lọ sánmà ó lọ gbàrún wá. Àkọ́kọ́ kò sí àyà rẹ̀ nínú Al-Qur'an. Mo sì fẹ́ràn wọn púpọ̀, àwọn náà fẹ́ràn mi, àmọ́ àwọn náà ni wọ́n ní a nígbìyànjú. Kódà wọ́n tó wá ń béèrè pé Jannatul Ma'wa níbo ló wà, kò sí sánmà o. Àlìjẹ́nnà sánmà kọ́ lálìjẹ́nnà wà o. La ilaha illallah. Ọlọ́run jẹ́ ara àwọn bàbá wa pẹ́. Torí mo rí pé àwọn bàbá dáadáa yìí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ànábì nazilatan ukhra lọ́dọ̀ àwọn àfáà tí yẹn bá lọ ka sọ́rfì dáadáa. Wọ́n ń pe masdaru kan ní, wọ́n ń pè kan ní masdarul mimi. Àwọn masdaru kan wà tó jẹ́ pé masdarul murra ni, òǹkà kan ní máa sọ. Irú rẹ̀ ní nazilatan, sísọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Bí yẹn bá ka Kùránì, kódà mo wọ́n ẹ̀rí wa, kódà nínú Sahih Bukhari wọ́n lẹ́ẹ̀mejì àti Muslim ni màláíkà ànábì rí màláíkà Jibrilu. Maratal ula fi ghari Hira, maratan thaniya ànábì fúnra ẹ̀ ló sọ wípé baynama ana amshi, láàrí pé mò ń rìn lọ, idh sami'tu sawtan ni mo gbọ́ ohùn kan mina sama, láti sama, farafa'tu basari, mo gbójú mi sókè. Fàyídà huwa al-malaku alladhi ja'ani, ló wá jẹ́ màláìkà tó wá bá mi nígbà àkọ́kọ́ ni. Wa huwa jalisun, ó jókòó ala kursiyyin, lórí àga kan, ma bayna as-sama'i wal-ardi, tó wà láàrin sánmà sílẹ̀ báyìí. Orí ilẹ̀ lànábì wà o, ànábì ògùn sánmà lọ. Kọ́lọ̀ ń jẹ́ ara àwọn bàbá wa náà pẹ́. Kódà àwọn bàbá tó wá mú ọ̀rọ̀ kan wá wípé àlìjánà sánmà ló wà, sán àlìjánà ò sí sánmà. Àyà Kùránì tá a sì fi mọ̀, ẹ jẹ́ kí n sáré mú wá fún wa. Ló fi já sí pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ kò ní í ṣe pẹ̀lú apẹ́ndì kéwú, kò sì ní í ṣe pẹ̀lú wípé àgbà ni wá, rárá kò ní í ṣe pẹ̀lú ẹ̀. Ó ní í ṣe pẹ̀lú bọ́lọ̀ ń bá ti fẹ́. Tó bá yẹ pé ó ní í ṣe pẹ̀lú àgbà ni àti bá ti pẹ́ ń bẹ̀ ni Sheikh Ádámù ò ní rí bó ti rí yẹn lọ́dọ̀ àwọn àgbàlagbà yẹn. Àmọ́ in tí èèyàn bá gbọ́yé tí máa dá èèyàn lójú, tó bá yé èèyàn náà lèèyàn máa jòkó lé ní òsọ̀. Èmi ń bẹ òdodo ni, àmọ́ nítorí pé kò tí ì yé, ó ṣeé ṣe kéèyàn má gbà á. Ànábì ò lọ sánmà lọ gba ìrun wá níbi kankan. Aya yẹn nazilatan ukhra, Jìbìrìlù sọ̀kalẹ̀ wá bá ànábì. Kẹ gbogbo Jannatul Ma'wa, sánmà kọ́ lálìjánnà wà, orí ilẹ̀ eléyìí náà ni. Ẹ jẹ́ n sáré mú ẹ̀rí yẹn wá. Eléyìí jẹ́ nínú àwọn ẹlẹ́ṣọ̀ kan tí mo ti ṣe kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí mi ò tí ì gbé jáde lórere pé ìjáyé tá ń gbé ìjẹ́ yóò parẹ́. Àmọ́ ẹ wá jẹ́ kí n sáré yá ááyà kan ló ń bẹ̀ tí mo kàn fẹ́ sáré mú wá pé àlìjánnà ò sí nínú sánmà o. Lóòótọ́ àwọn àdíìsù kan sọ bẹ́ẹ̀, wọ́n sì fẹsẹ̀ rinlẹ̀. Ááyà tí mo fẹ́ mú wá òun. Ilé tí ń pè yìí. Salamu alaikum. Okay, ó block. Mi ò gbọ́ ní tẹ́ sọ yẹn dáadáa.
ibi tí mò ń lò ní ẹ jẹ́ kí n wo bóyá a lè rọ́gbọ́n dá sí. Ẹ bá mi wo báyìí nísìnyí bóyá tá a bá tún lè lò báyìí. Ibi tí mo wà yẹn ni Ọlọ́run bá kún ètò yìí lọ́wọ́. Jazakumullahu khair. Inshallah bàbá ẹ ṣé. So kọ́lọ̀ kó ṣíjú àánú wò wá kó sì ṣe dáadáa fún wa. So àyà tí mo fẹ́ mú wá yìí náà táàfin màpálì jẹ́ nà yín orí ilẹ̀ ẹlẹ̀ ló wà. Kùránì náà ní fi júwe rẹ̀. Ẹ jẹ́ a jọ lọ sínú al-Qur'an nínú Suratul Anbiya Quran 21 àyà 105. Ọlọ́run abájóyé wa ń bẹ a'udhu billahi minash shaitanir rajim wípé walaqad katabna fi zaburi. Kódà tí yẹn bá lọ ka Suratul Isra àyà 90 to 94 Ọlọ́run gan deny pé ànábì ò lọ sánmọ̀. Bẹ́ẹ̀ làwa mùsùlùmí sì fẹ́ máa jókòó lé mythology pé ó lọ sánmọ̀. Ẹjẹ́ àjọ wáyà pé ibi tí mo fẹ́ lò ní pé àlìjánnà ò sí ń sánmọ̀, orílẹ̀ ló wà. Ọlọ́run ní walaqad katabna fi zaburi min ba'di dhikri. Ọlọ́run láwọ Ọlọ́run àbá àti kọ́ kalẹ̀ nínú sàbúrà min ba'di dhikri lẹ́yìn ìrántí tá a ti rántí. Anil ardo pé orílẹ̀ ẹlẹ̀ tá a wà yìí yarithuha ibadiya salihuna. Àwọn tí ó padà wá jogún rẹ̀ náà làwọn ẹrúsìn Ọlọ́run tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ ni wọ́n padà jogún ẹ̀. Ó rí pé ilẹ̀ tí ń sọ yẹn àlìjánnà ní ń wí. Wá jẹ́ ń wá lọ bí tó ti rí tú dáadáa. Tàbá wá jọ lọ sínú Suratu Zumar. Nínú Suratu Zumar yìí, ó rí pé Suratu Zumar òun jẹ́ Quran 39. Tàbá jọ lọ ka àyà 72, 73, 74. Ó wà rí clearly pé àlìjánnà orílẹ̀ yìí ló wà o, kò sí ń sánmà o. Ó rí pé tá a bá ka láti bẹ̀, Ọlọ́ni qila wọ́n sọ fún àwọn èèyàn oníwàdíqa alladhina kafaru jábẹ̀ láti 71. Mo kàn sáré yà ń bẹ̀ ni o. Ọlọ́ni wasiqa alladhina kafaru ila jahannama zumara. Wọ́n máa da àwọn káfìrí, àwọn olùkọ́tọ́lọ́ wọ́n máa da wọ́n ila jahannama zumara. Wọ́n máa da wọ́n lẹ́nu náà jahannama zumara níjọ. Hatta idha ja'uha. Títí tí wọ́n fi wá dà wọ́n débẹ̀. Ẹnu ọ̀nà náà futihat abwabuha. Wọ́n wá ṣí àwọn ẹnu lẹ̀kùn náà kalẹ̀. Wa qala lahum khasanatuha. Láwọn tí wọ́n ń jẹ́ khasanatuha oníbodè náà. Wọ́n wá máa sọ fún ìpín alam ya'tikum rasulun minkum yatluna alaykum ayati rabbikum. Wọ́n wá máa sọ pé alam ya'tikum rusulun minkum. Ṣáwọn òjíṣẹ́ Ọlọ́run àbá ò tí wá báyìí nínú yín ni. Yatluna alaykum ayati rabbikum. Tí wọ́n wá ń ka àwọn ọ̀rọ̀ àwọn Ọlọ́run àbá fún yín. Wa yunzirunakum liqa'a yawmikum hadha. Tí wọ́n sì ń kí nílọ nípa ọjọ́ yìí pé ń bọ̀ wá pàdé àwọn Ọlọ́run. Qalu wọ́n máa fèsì pé bàlẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wá. Walakin haqqat kalimatul adhabi alal kafirina. Àmọ́ tó wà ń bẹ náà ni wípé gbólóhùn ìyà, àdéhùn ìyà ó ti ń bẹ lórí àwọn olùkọ́tọ́ Ọlọ́run tí ó sì gbọ́dọ̀ yẹ̀. Ọlọ́run á ní pin ilà àwọn wà sọ fún wa pé dukhulu abwaba jahannama. Ẹ máa wọnú náà lọ. Khalidina fiha. Ẹ máa bẹ́ẹ̀ gbére kánrin kése. Fabitha maswal mutakabbirina. Eléyìí náà níbi tó burú jùlọ fáwọn olùgbéraga. Ó wá ní wasiqa alladhina taqaw rabbahum ila aljannati. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run àbá alágbára ni ó máa sún lọ, yóò máa sún wọn lọ, ó máa tẹ̀léra wọn. Alladhina taqaw rabbahum. Àwọn tí wọ́n páyà Ọlọ́run ọba wọn, wọ́n máa ti àwọn náà, wọ́n máa gáìdì wọn lọ ila aljannati
lọ́nú àlìjẹ́nà zùmárà níjọ níjọ ata ìdá àjá òhà títí wọ́n fi dé ẹnu ọ̀nà àlìjẹ́nà máa gbọ́ wà fún tí a ti abúwábúwá wọ́n wá ṣí àwọn ẹlẹ́kùn àlìjẹ́nà nìkalẹ̀ kọ́lẹ̀ lẹ́hùn kọ́sánẹ́tùn ha bẹ́ẹ̀ lẹni tí ń jẹ́ olùbodè àlìjẹ́nà ó tún máa sọ yín pé sálámù ní aláìkùm aláfíà ọlọ́run kó máa bá yín tíbó tó ń ẹkú oríire tíbó tó ń ẹkú dẹ̀ra tíbó tó ń ẹkú adùn ayáráyé fàdíkùlù ha khalidina ẹwọ bẹ́ẹ̀ mẹ́ṣẹ́ gbére wọ́n ká lóhùn nígbà tó máa wá wọ bẹ̀ tán wọ́n wá sọ yín pé alhamdulillahi alladhi sadaqana wa'dahu wa awrathana al-arda natabawwa'u minal jannati haythu nasha'u fanima ajrul amilina. Al-Quran, the book of supremacy. Quran ìwé ọlọ́ni àlìjẹ́nà ò sí ń sánmọ̀ torí irọ́ afẹ́ parọ́ pa nẹ́bí lọ gbà ní wọ́n ń sánmọ̀ náà láti ń sọ pé àlìjẹ́nà ń bẹ́ẹ̀ kó lè jọra wọn ẹgbọ́n tí Al-Quran sọ ó ní tí wọ́n bá wọnú àlìjẹ́nà tán qalu wọ́n wà máa sọ pé alhamdulillahi ọpẹ́ ni fún Ọlọ́run alladhi sadaqana wa'dahu ẹni ó mú àdéhùn rẹ̀ ṣẹlẹ̀ wá lórí. Àdéhùn wo ni? Ìyẹn ni pé àdéhùn tó lọ́wọ́ bá ti ṣe pé mímbá dẹ̀dẹ̀kìrìn katabuna fi dàbúrì annal arda yarithuha ibadiya salihuna pé orílẹ̀ yìí àwọn ẹrúsìn wa tí wọ́n jẹ́ nire ní ó padà jogún ẹ̀. Tó bá wá wọnú àlìjẹ́nà náà tán wá ní alhamdulillahi ọpẹ́ ni fọ́lọ́hun alladhi sadaqana wa'dahu ẹni ó mú àdéhùn rẹ̀ ṣẹ lórí wa awrathana al-arda ó wá jogún lẹ́lẹ̀ fún wa. Má gbọ́ ó wá jogún ilẹ̀ náà fún wa, ilẹ̀ tó ṣàdéhùn. Natabawwa'u minal jannati pé a máa jẹ a máa mu nínú ọgbà àdẹ̀ra lórí ilẹ̀ ẹlẹ́yìí haythu nasha' níbi ó bá wùn wá láti jẹ dé. Fanima ajrul amili ilé iná lẹ̀san tó dáa fún gbogbo ẹni tó bá yé ṣe rere. Ẹ̀yin náà fọ́ra yín wò ṣàlìjẹ́nà sánmà ló wà. Mi ò ní sọjú bá ní náà lọ. Ọlọ́run kó bá wa ṣàlékún àwọn bàbá wa kó sì bá wa ṣàlékún àwọn àfá wa. Bàbá wa ni wọ́n, bàbá wa ni wọ́n lónìí, bàbá wa ni wọ́n lọ́la, bàbá wa ni wọ́n títí láéláé. Bó bá tiẹ̀ já sí pé àwọn gbà yí pé àwọn ò fara mọ́ èyí táwa ń wíhun tí wọ́n bá fara mọ́ wọn fara mọ́ Al-Qur'ani ni o. Wallahi wọn fara mọ́ Qur'ani ni o. Ẹ jẹ́ a tún sáré lọ sínú Suratul Isra kí n tún sáré mú àyà kan wá ńbẹ̀ kájọ lọ́ka pé Ànábì ò lọ sánmà lọ gbàrún wá o, mythology ńlá ni o. Bá a bá fẹ́ tá a bá kọ̀ ká gbà, tá a bá sì fẹ́ ká má gbà. Àmọ́ kìí ọ̀rọ̀ Ọlọ́run ọba ni béèyàn bá kọ̀ tọ́lọ́run ọba ló kọ̀. Àkọ́kọ́ pé mo mú àyà wá ní sí mo kílẹ̀ rẹ̀. Àwọn àdísù wà o tó sọ pé orí ilẹ̀ ẹlẹ̀ yìí òun ni iná wà, àlìjẹ́nnà ìyẹn ló wà nù sánmà, ara àwọn ibi tí wọ́n ti ń kó bá wa nù. Ṣe pé mo mú jáde náà Al-Qur'ani bọ́lọ̀hún ti dẹ́ ìmínú ni. Mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò tí ì yé mi tó Ọlọ́run kó wájú ó yé mi jù bá ní lọ. Jẹ́ a tún sáré wo àyà kan nínú Suratul Bani Israel àyà 94 àyà 90 to 94. Ó rí pé Ọlọ́run ọba mi bí ó tí ì lọ bí tí mo ń lọ o, mo kàn yá àyà yín ni o. Ọlọ́run kó ṣojú àánú wò wá o. Àyà 90 to 94. Ọlọ́run ní walaqad sarrafna linnasi. Àwọn Ọlọ́run á ti ṣàlàyé fún àwọn ènìyàn fi hadha al-Qur'an nínú al-Qur'ani min kulli mathalin pẹ̀lú gbogbo àpèjúwe oríṣiríṣi. Faba aktharun nasi illa kafara. Àmọ́ èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn ni wọ́n yarí, wọ́n gbà, wọ́n takú pé àyàfi táwọn ó bá kọ́tọ̀ Ọlọ́run lókù. Wa qalu wọ́n wá challenge Ànábì wípé lan nu'mina laka láyé lan lọ́dọ̀ àwọn oníkéwú lan táyọ̀ máa fi jáyé tí òfin ní jáyé mọ́ lan nu'mina laka ànígbà ọgbọ́ àtàn àyàfin táfúnjọ́ra lana minal ardi yanbuha
àfi tó bá já sí pé ó bá lè pàṣẹ fúnlẹ̀ ẹlẹ́ yọ̀ǹbó kó máa kó àwọn nǹkan ṣẹlẹ̀ rú àwọn minerals resources tí ń bẹ kó máa pọ̀ wọ́n jáde fún wa yọ̀ǹbó ká máa ṣe wàhálà. Wọ́n sì mọ̀ pé ilẹ̀ tí wọ́n ń sọ ní ilẹ̀ apáta ni wọ́n ní tán fújúra lánàá ìmìnira èdè yọ̀ǹbó wọ́n ní kómi ó máa sun jáde nínú ilẹ̀ yẹn ó ní tàbí takuna laka jannatun ṣé ká sọ pálí jẹ́nà ni takuna laka jannatun tàbí kó o ní oko kan ní tí wọ́n ń pè ní àlìjẹ́nà ní oko tó rẹwà tó fáìn tá a kó gbogbo nǹkan síbẹ̀. Jannatun ọgbà àdẹ̀rà kan oko kan min nakhilin wa inabin kó jásí pé èso tí ó máa bẹ́ẹ̀ ní nakhal àti inab fatufajjira al-anhara khilalaha tafjira káwọn omi wa máa ṣàn lọ́mbẹ̀ kó máa ṣọ̀bọ̀ kó jásí pé àwọn ni ó máa wẹ́ ti èso ohun. Ó di condition méjì tí wọ́n fà nẹ́bì àwọn òṣèbọ Mákà ó ní àwòdúsí kẹtọ sàmáà kàmẹ́sà amúta alayna kisafan tàbí kó pàṣẹ fún sẹ́mẹ̀ yìí kó jábọ́ lé wa lórí gẹ́gẹ́ bó tí mẹ́lẹ́rò wípé sẹ́mẹ̀ yẹn lè jábọ́ tọ́lọ̀ bá fẹ́ ni ó jábọ́. Ó di condition mẹ́ta àwòtá tí yá bí ńlá wal malaikati qabila tàbí kó mú Ọlọ́run àtàwọn màláíkà wá sórí ilẹ̀ ẹlẹ́yìí kan wá máa bá wa gbé bẹ̀ káwọn náà jẹ́ ìran kan. Àwòyá ó di condition bí ẹlẹ́ẹ̀kẹrin sí márùn-ún wọ́n wá ní àwòyá kò náà laka baytun tàbí kó ní ilé kan min sukhrufin kó jẹ́ pé dáyámẹ́ndì àlúùlú ní ó jẹ́ ìyẹn condition ẹlẹ́ẹ̀karùn-ún. Ẹlẹ́ẹ̀kẹfà ni pé àwòtárọ́kọ ààfin sàmáì tàbí kó wá gun sánmẹ̀ lọ wala nu'mina liruqiyyika àwa ní gba gígun sánmẹ̀rẹ̀ nì a ní gbàgbọ́ àyàfi tunazila alayna kitaban tó bá ń bọ̀ kó mú tírà kan máa bọ̀ wá nakra'uhu tá máa kà yàtọ̀ sí ìtí tó sọ pọ́lọ́ ń fi ràn yìí ó a máa sọ kalẹ̀ ẹ̀bọ̀ báyìí ó máa mú tírà bọ̀. Tó bá ti ṣe bẹ́ẹ̀ á gbà ọgbọ́ ọlọ́ni kúlí fún wọn lésì wípé subhana rabbi hal kuntu illa basharan rasula. Ọlọ́ni sọ fún wọn pé hal kuntu kí lẹ́ ń fi mí pè mí èso ọlọ́run nìkan ló lè ṣerú ẹ̀ mi ò jẹ́ nǹkan kan illa basharan kọjá èdè ènìyàn rasulan tọ́lọ́run ránṣẹ́ mi ò lè gun sánmà lọ. Ọlọ́run tó wá sọ fún Ànábì nínú ááyà kan wípé tó bá wá já sí wípé bí wọ́n ti ń béèrè iṣẹ́ ìyanu lọ́dọ̀ rẹ̀ yìí ó ń jẹ́ wàhálà fún ọ ló fi máa lérò yìí pé tó o bá tí ìrúrí yìí ń mú wá fún wọn o ò tí ì ríṣẹ́ jẹ́. Ẹ wá gbọ́n tọ́ba mi ń sọ fáńdà Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa in kaburati alayka iraduhum bí wọ́n ti ń dà ọ́ láàmú. Áyà yìí ń bẹ nínú Suratul An'am áyà 35. Ó ní wa in kabura alayka iraduhum tó bá rí pé wàhálà wọn pọ̀ jù lórí pé kò lè ṣiṣẹ́ ìyanu fa in istata'ta an tabtaghiya nafaqan fil ardi tó bá ní ìkápá láti wá kòtò kan sínú lẹ́lẹ̀ aw sulaman fi sama tàbágbára rẹ̀ bá gbé láti wá kàbà kan tó lè fi gun sánmọ̀ lọ fata àti ìyàwó ń bì hayatin kí wọ́n náà lọ mú àmì kan wá fún wọn lóòótọ́. Àmọ́ wà Nábì wá gbọ́ walau sha Allahu lajama'ahum ala al-huda tó bá jásí pé ó bá wọn Ọlọ́run kí gbogbo wọn gbàgbọ́ ni gbogbo wọn ní ìbá gbà. Àmọ́ fala takunanna minal jahilina má sọ̀rọ̀ àrẹ́dá láìmọ̀ kan torí pé òun wáṣẹ́ ìyanu. Ànábì ò ṣeṣẹ́ ìyanu kankan yàtọ̀ sí Al-Qur'an òun lẹ́tún gbọ́ yìí. Eléyìí ni mo kàn yá ń bẹ̀ ni òun kọ́ ní topic. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò sí rọ́ta fẹ́ yí mọ́ láyé tí ò ní yà lọ́tọ̀. Ibi mo ti lọ́mbẹ̀ ní pé nínú bàbá wa dáadáa lọ bá mi ṣàlékún dáadáa fún wọn. Wọ́n gbìyànjú pé àwọn ń correct mi lórí pa Ànábì gun sánmà lọ Manakai. Kódà àwọn tiẹ̀ tún sọ débi pé ó rí Ọlọ́run.
wọ́n lórí Ọlọ́run. Lára àwọn arọ́ tí wọ́n pa sínú àdísì láwọn àyè mínú ni Aisha radiyallahu ta'ala anha ó sì ti sọ fún wa pé man za'ama anna Muhammadan ra'a rabbahu, ẹni yóhun tó bá sọ pé Muhammad rí Ọlọ́run ọba rẹ̀ ó ní kọ̀dà za'ama ala Allahi al-farya. Irú ẹni ni mo fẹ́ rántí bó ṣe lo ìbára yẹn, ó ní man za'ama anna Muhammadan ra'a rabbahu qad a'zama ala Allahi al-faryata. Ẹni yóhun tó bá sọ pé Ànábì rí Ọlọ́run, Aisha lẹ́ni yẹn ó ló ti parọ́ tó tóbi jù láyé, ó pa á mọ́ Ọlọ́run. Ó nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ sọ fún mama wípé la tudriku al-absaru wa huwa yudriku al-absara. Ojú tó lè rí Ọlọ́run ò sí, Ọlọ́run nìkan ni ó máa rí àwọn ojú. Ànábì ò rí Ọlọ́run rí, kò sí ní rí. Ọ̀rọ̀ Jibrilu àtànábì lọ́lọ́run ọba ń sọ, ẹjá káyà yẹn dáadáa pé wà najmi idha hawa ma dalla sahibukum wa ma gawa wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Ọ̀rọ̀ wá yìí ní sọ ńbẹ̀, ó ṣe wá dọ̀rọ̀ ọ̀run allamahu shadidul quwa dhu mirratin fastawa wa huwa binal ufuqil a'la bil ufuqil a'la. Òkè ní tí máa wá summa dana fatadalla fakana qaba qawsayni aw adna fa awha ila abdihi ma awha afatumarunahu ala ma yara. Ẹ máa jàníyàn lórí nítorí ni orí Jibrilu ni. Laqad ra'ahu nazilatan ukhra, ó dá ó tún rí ní sísọ̀kalẹ̀ mi tí yìí ń sọ̀kalẹ̀ wá bá Ànábì dẹ̀ ṣàlàyé baynama ana amshi, láàrin pé mo rìn lọ idh sami'tu sawta, mo gbọ́ ohùn kan farafa'tu basari, mo gbójú mi sókè fa idha huwa al-malaku alladhi ja'ani bi Hira, mo wá rí pé ló bá di màláìkà tó wá bá mi ní Hira. Fara'ibtu minhu, ẹ̀rù bà mí mo sá lọ. Faqultu dhammiluni ni mo fi ní ẹ dáṣọ́bò mi. Faqala ya ayyuhal muddathiru, lọ́lọ́run fi sọ ya ayyuhal muddathiru kalẹ̀, orí ilẹ̀ yìí náà ni. Ẹ dákun, ṣé sánmọ̀ l'Ànábì ti ń sáàbọ̀ ló fi wá ń sọ pé dhammiluni. So èyí òun lọ bẹ́ẹ̀, Ànábì ò rí Ọlọ́run rí, Ànábì ò sì gun sánmọ̀ rí. Èyí òun ni àlìjẹ́nnà ò sì sínú sánmọ̀, orílẹ̀ ìlú wa. Mo yanjú èyí nínú ní kọ́lọ̀ ń bá wa ṣàlékún dáadáa fáwọn bàbá wa. Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn, Ọlọ́run jẹ́ àtúbọ̀ rí wọn pẹ́ bí akil hayyil qayyum. Bí èèyàn ò bá gbà pa Ànábì ò lọ gbàrún wá ń sánmọ̀, ẹni yẹn ń takò Al-Qur'ani tí ń ṣèwé Ọlọ́run. Wallahi al-azim. Mythology la ṣe ń fẹ́ gbà yẹn. Ọlọ́run kó ṣíjú àánú wa. Gbogbo èyí tẹ́ sí ń gbọ́ mi, Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún yín. Ẹ dákun ètò yìí, ẹ rí pé bó ti wà yín náà àwọn èèyàn complain. Gbogbo ìrànlọ́wọ́ táwọn èèyàn bá lè ṣe láti pé ibi tí mo wà yìí ká wá ọ̀nà láti ṣe studio kékeré ráńpẹ́, ẹ dá ṣiṣẹ́ Ọlọ́run. Ẹni tó bá sì lè ṣe kó kàn sí wa, Ọlọ́run bá kàn sẹ́yìn náà bí la ilaha illallah, kò sì dé bàjẹ́ láíláí. Mo sì lérò pé èyí tí mo ra mú wá yẹn àlìjánná orílẹ̀ yìí ló wà o, kìí ṣe sánmà o. Àwọn àdísù ń bẹ o tí wọ́n sọ pé sánmà ló wà o. Wọ́n ní iná ìyẹn ń bẹ lórí ilẹ̀ ẹlẹ̀, pé àlìjánná sánmà ló wà. Akadibun, irọ́ ní ń jẹ́ bá ní, irọ́ ní ń jẹ́ bẹ́ o. Ayé ti kọjá àsìkò tá a máa parọ́ fáwọn èèyàn, tàbí tá a sì jókòó tírọ́ táwọn èèyàn pa kalẹ̀ bí yóò ṣe jẹ́nu. Ọlọ́run níjó bàjẹ́. Ọ̀rọ̀ mi sì ti yé àwọn èèyàn. Ọlọ́run sì sọ́nù Kùránì pé kọ́díjá al-haqqu, òdodo rẹ̀ o. Òdodo la Kùránì máa ń sọ. Faman sha'a falyu'min, ẹni bá fẹ́ ni kó gbà. Wa man sha'a falyakfur, ẹni bá fẹ́ ni kó kọ̀. Àwọn ròyìn Ànábì pé ó gun sánmà lọ, èyí ń wò sínú pa fẹ́ràn Ànábì. Ìtumọ̀ rẹ̀ ni pé àdá Ànábì mọ̀. So bí ẹ̀jẹ̀rùn náà, mo wá kí ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam. Ẹ rí pé mo wo ọbẹ̀ yẹn lọ, mi ò tí ṣàdúrà fáwọn àgbàlagbà tí wọ́n jẹ́ sálàfù sọ́ọ̀lih nínú ìgbésí ayé wa. Látọ̀rí Maulana Fadilatu Sheikh Adam, Sheikhuna Kamaluddin Al-Hadabi, Tajul Adab, Tajul Mu'minin, Sheikhul Muzammil, Sheikh Yusuf Al-Ibuaji, rahmatullahi ta'ala alayhi, àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ. Kọ́lọ̀n wọlá pé èyí tí mo fi ń ṣàdúrà fún ẹ, mi ò ṣe pẹ̀lú kárí mi, mò ń ṣe tinú tọkàn. Wallahi bí mo sì ti máa ṣe yawmiyan lójoojúmọ́ nínú àdúrà mi tó wà káàsù tí mò ń ṣe ni. Èmi ò ṣe ládùúrà mi ju Kùránì bí mo ti máa ṣe nù.
kódà àwọn kan tí mi ò láǹfààní àti máa dárúkọ wọn lójú amóhùnmáwòrán wọn pọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́n bá mi ṣàlékún kẹ́gẹ́ fún wọn tó bá wá já sí pé bíbí o ti wí náà ni Ọlọ́run jẹ́ kọ́rọ̀ tèmi náà níyanjú láyé kó sì tún níyanjú lọ́run la ilaha illallah ládàá yẹn rí Maulana Mustapha Zaglul Sunusi Ọlọ́run bá wa kẹ́wọn bàbá Muhsin Yedu Ọlọ́run bá wa kẹ́wọn bàbá Abdulatif Amuni bàbá wa Jìdí Jésù Ọlọ́run bá wa kẹ́wọn gbogbo àwọn àfa Mudirul Markaz àlékún àláfíà àti ìdẹ̀ra àti gbogbo àwọn tí ń bẹ láàyè àwọn àgbàlagbà tá a kà á lẹ̀ yẹn àpadà sí ìgbà Ọlọ́run má jẹ́ ó tọ́ sí wọn. Naam, àkọlé wa tòní òun náà ni wípé ǹjẹ́ Ọ̀rúnmìlà ó wà nínú àwọn ànábì Ọlọ́run? Àkọlé ọ̀rọ̀ wa tòní nù ni. A rí wípé gbogbo ń tá a bá fẹ́ mú wá nínú Islam tàbí tí ń jẹ́ ọ̀rọ̀ Al-Qur'an tàbọ̀rọ̀ ẹ̀sìn yìí ó ní láti lọ pẹ̀lú Al-Qur'an. Gbogbo ìgbìyànjú tá a bá fẹ́ ṣe ó ní láti lọ pẹ̀lú Al-Qur'an. Gbogbo ìgbìyànjú yìí tó bá wá ń lọ pẹ̀lú Al-Qur'an a máa rí pé a máa gúnlẹ̀ dáadáa a sì máa sọ̀kalẹ̀ dáadáa. Kọ́lọ́n jẹ́ a máa gúnlẹ̀ dáadáa ká sì máa sọ̀kalẹ̀ dáadáa la ilaha illallah. Ẹ rí pé ọ̀rọ̀ ńlá ni torí ẹlòmíì ọ̀rọ̀ oníyé yóò máa ro ọ̀rọ̀ náà sọ́tún yóò sì máa ro ọ̀rọ̀ náà sósì. In tó bí tí mo fẹ́ fi mú àkọlé yìí wá, ẹ rí pé àwọn àyà kan mú yanjú nìsín tí ò yí ọ̀pọ̀lọpọ̀ tó já sí pé tẹ́ ẹ bá ń bi ọ̀pọ̀ àfáà léèrè pé ń bo làlìjánná wà sánmà ni wọ́n pè é, àmọ́ orílẹ̀ eléyìí náà sì làlìjánná ń bẹ. Ṣe ni kọ́lọ̀ ń já pẹ̀lẹ́ni tí ó wọ ọbẹ̀. In tó fàkọlé ọ̀rọ̀ yìí náà ni pé mò ń rí àwọn kànáàtù kankan, ìyẹn ni pé àwọn tíìfì kankan lórí social media nínú àwọn tíìfì àwọn oníṣẹ̀ṣe táwọn náà fẹ́ máa tọwọ́ bọ àwọn àyà kan nínú Al-Qur'an, kódà léyìí tí ò yí ọ̀pọ̀ àwa mùsùlùmí gan tí màá fi díẹ̀ hàn lálẹ́. Léyìí tí ń túmọ̀ sí pé ní iṣẹ́ ṣì pọ̀ lọ́dọ̀ àwọn àfáà wa yàtọ̀ sí pà ń dagbádá káàkiri. Mufti ti pọ̀ Nàìjíríà ó sì pọ̀ nílẹ̀ Yorùbá, àmọ́ wọn ṣiṣẹ́ ìftáhù kankan. Kìí ṣọ̀rọ̀ ebú, kìí ṣọ̀rọ̀ àwàdà, torí ń tá ń sọ yìí iṣẹ́ àwọn mufti ni. Àmọ́ kó wá kàn gba mufti láti máa fi jókòó, àwọn èèyàn ń gba mufti láti máa fi ṣọlá. Ọlọ́run sì rá níyàn mi pé mi ò dájú ọ̀rọ̀ mi kọ mufti kan. Torọ́pọ̀ àwọn mufti tá a ní nísìn, àwọn mufti ojú agbo, àwọn mufti pati, àwọn mufti ayẹyẹ, kìí ṣe mufti ẹ̀sìn. Ọlọ́run sì rá níyàn pé kìí ṣe pé mò ń dà níyàn rẹ̀ sẹ́nìkan generally ni, torí pé ní jẹ́ mufti pọ̀. Ìlú kankan ní máa ní mufti nísìn. Kí ni iṣẹ́ wọn? Kí ni ìrànlọ́wọ́ fún Islam? Alhamdulillah, pé mufti ìwó Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún wọn. Ara àwọn ìgbìyànjú tí wọn lórí pé a ṣe agriculture á fáwọn èèyàn ló ń jẹ. Ìyíhun náà dá. Àwọn náà láwọn ìgbìyànjú míì tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Àmọ́ àwọn àyè kan ń bẹ nínú Al-Qur'an tó bùkátà káwọn àfáà ṣiṣẹ́ lé lórí. Tó yẹ pé in tí èé ṣètúmọ̀ rẹ̀ láwọn fún, ó sì ń dá wàhálà alẹ̀, yóò sì máa dá alẹ̀ tí ó fi tán, táyé ó fi tán ni. Naam, wọ́n wá ń sọ àwọn oníṣẹ̀ṣe yìí náà ti ń lò ó. Nígbà mo wá rí dìbéètì kan tí ọmọ ìyá mi Progress pẹ̀lú arákùnrin kan bí Muftahu ni wọ́n kó kọ bí Muftahu ni I don't know, wọ́n jọ ṣe papọ̀. Mo wá ń gbọ́ kinní yẹn, mo wá ń rí i pé tá a bá tètè sọ̀rọ̀ lórí rẹ̀ yóò jẹ́ ìbálẹ́jọ́ fún mi àti fún gbogbo wa lọ́jọ́ iwájú, pàápàá níwájú Ọlọ́njọ́ tá a bá débẹ̀. Pé kí là ń wò tá a fi sọ̀rọ̀ lórí ẹ̀, pàápàá lórí àyà yìí tí kì í ṣe túmọ̀ rẹ̀ tá à ń fún. Àyà yẹn á padà débẹ̀. Èyí ló bí kíní pé
Ọlọ́run o mo fìyà jẹ mí àfi kí n tètè yá sọ̀rọ̀ lórí ẹ̀. Ìyí ló wá bí wípé ǹjẹ́ Ọ̀rúnmìlà bẹ nínú àwọn ànábì Ọlọ́run. Àkọ́kọ́ ni wípé tá a bá ń sọ̀rọ̀ tí ń jẹ́ ànábì Ọlọ́run, ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àti ìjọsìn lórí ìsìláàmù yìí nìkan. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ọba rán wá sáyé àti gbogbo ànábì rẹ̀ tó rán, ó rán wọn wá sórí Islam. Kò wá sànábì Ọlọ́run kan tí ò kírun, kò sójíṣẹ́ Ọlọ́run ọba kan tí ò kírun, kò sànábì Ọlọ́run kan tí ó gba Ramadan, kò sójíṣẹ́ Ọlọ́run kan tí ó gba Ramadan. Ó wá rí pé nínú táwa fi mọ ibi tá ń lọ ni pé kí ni ìyàtọ̀ láàrin ànábì Ọlọ́run àtòjíṣẹ́? Méjèèjì yàtọ̀, àmọ́ dàpọ̀ ń bò mí. Ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn já ànábì àti kéèyàn jójíṣẹ́ Ọlọ́run. Ìyàtọ̀ ń bẹ ní eré omi ò fẹ́ fàágùn púpọ̀ ni o. Àwọn àfáà ní àwọn fàǹfà ọ̀rọ̀ lórí rẹ̀ o. Àwọn kan gbà wípé la farqa bayna an-nabiyyi war-rasul. Àwọn kan lọ lórí wípé kò sí yàtọ̀ láàrin ànábì àtòjíṣẹ́ Ọlọ́run. In táwọn sì dúró lórí ni pé bí ànábì Ọlọ́run tí máa gba wáyé náà lòjíṣẹ́ Ọlọ́run náà máa ṣe kíni o ní máa gba wáyé. Ọ̀rọ̀ mi ò padà yé o. Ẹni tó bá já ànábì Ọlọ́run túláàsì kọ́ ni kó jó òjíṣẹ́ Ọlọ́run. Àmọ́ gbogbo òjíṣẹ́ Ọlọ́run láyé ànábì Ọlọ́run ni wọ́n. Àmì yẹn lè já ànábì kó má jójíṣẹ́, kó kàn já sí pé ó jẹ́ ànábì Ọlọ́run àmọ́ ó yóò máa gba wáyé. Àwọn èèyàn gbà yí pé àtòjíṣẹ́ àtànábì kan náà ni wọ́n, torí pé wọ́n jọ ń gba wáyé. Ó wá rí pé wọ́n wá gbà pé fakullu rasulin nabiyyun, gbogbo ẹni tá a bá ránṣẹ́ ànábì Ọlọ́run ni, bílà aksi tí ò sí bẹ́ẹ̀ nídàkejì. Torí pé bẹ́yàn bá jẹ́ ànábì nìkan ó lè má jẹ́ rasul, àmì yóò ní jẹ́ rasulu kó má jẹ́ ànábì. Ló fi já sí pé ó wà rí pé ànábì Ọlọ́run àti rasulu ishtaraka fi amri amun. Nǹkan kan wà tó jọ dá àwọn méjèèjì pọ̀. In tó dá wọn pọ̀ ni annabawu, ká fún wọn ní rò látọ̀dọ̀ Ọlọ́run. Waftaraka fi risala, ibi ọ̀rọ̀ ti yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ní mẹ́sẹ̀jì. Òjíṣẹ́ Ọlọ́run lànábì tá a fi ṣẹ́rán tá a fún pé máa jíṣẹ́. Ànábì Ọlọ́run lẹni tá ń bá sọ̀rọ̀ àmọ́ à fún láyè pé ìwọ máa jíṣẹ́. Mi ò fẹ́ kí àlàyé yẹn pọ̀ púpọ̀ nítorí kí fídíò yìí má gùn. Àwa rí nínú àwọn àfáà náà tí wọ́n gbà yí pé alfarku bayna an-nabiyyi war-rasul, wọ́n ní ìyàtọ̀ láàrin ìjà ànábì Ọlọ́run àti kéèyàn jójíṣẹ́. Òun náà ni bu'itha ar-rasulu man bu'itha li tablighil wahyi. Òjíṣẹ́ Ọlọ́run lẹni tí wọ́n gbé dìde, wọ́n fún ní wáyé li tablighil wahyi, wọ́n sì pa láṣẹ kó máa jíṣẹ́ nì fáwọn èèyàn. Mutlaqan ní gígé hàn. Wan nabiyyu ṣòwárẹ̀ tí ń jà nẹ́bì man bu'itha li tablighil wahyi mutlaqa sawa'an kana bi kitabin aw bila kitabin. Àwọn èèyàn gbà yí pé ẹni tá ń pè lánàbì lẹni tí wọ́n gbé dìde láti máa jẹ́ káwọn èèyàn gbọ́ wáyé, ìbá jẹ́ pé ó ní tírà àbí kò ní tírà. Àwọn kan gbà bẹ́ẹ̀. Ìyẹn pé àwọn èèyàn dúró lórí pé kò sí yàtọ̀ láàrin ànábì àtòjíṣẹ́ Ọlọ́run. Àmọ́ èyí tó lálàáfíà jù láyé, èyí tó lálàáfíà jù láyé ni pé ìyàtọ̀ ń bẹ láàrin rasúlù àti nàbíyù. Àyà sì ń bẹ bẹ́ẹ̀ nínú al-Qur'an. Ìyàtọ̀ ń bẹ láàrin rasúlù àti nàbíyù. Wa sahih, ìyàtọ̀ tí ń bẹ ń bẹ ni wípé anna rasúlà, ṣòrẹ́ ń ta bá pè ní rasúl, òun ni man nazala alayhi al-kitab, òun lẹni tí wọ́n sọ tírà kalẹ̀ fún. Wọ́n sọ tírà kalẹ̀ fún. Aw hata ilayhi al-malak, tàbí màláíkà wá bá, àmọ́ Ọlọ́run fún ní tírà, òjíṣẹ́ Ọlọ́run nìyẹn, yóò sì máa já nẹ́bì.
An-nabiyyu man yuwafiqu Allahu ta'ala ala al-ahkam aw taba'a rasulan akhar. Ṣọ́ra ànábì Ọlọ́run tó ń kèé ṣòjíṣẹ́, òun lẹni tọ́lọ́run bá ṣe lánàbì, ó wá fi ṣe kòńgẹ́ lórí wípé fún wọn ní tírà. Ṣòro jíṣẹ́ tó lọ ṣáájú rẹ̀ nì, tírà rẹ̀ ló máa lò, tàbí kó já sí pé òjíṣẹ́ yẹn ni ó máa tẹ̀lé, òun náà tún máa dàbí ọmọ lẹ́yìn òjíṣẹ́ yẹn. Ànábì nìyẹn. Ìyàtọ̀ tí ń bẹ ńbẹ̀ ni pé òjíṣẹ́ Ọlọ́run yóò máa já ànábì, á fún ní tírà, á fún lófin. Ànábì Ọlọ́run kò ní tírà, kò ní lófin, kódà ó tún lè máa jẹ́ nú ọmọ lẹ́yìn ànábì Ọlọ́run tá a fún lófin, tá a fún ní tírà. Wá jẹ́ kí n fún ẹ ní àyà rẹ̀ náà Al-Qur'an. Tó bá lọ sínú Al-Qur'an tó máa fi mọ̀ pé àwọn ànábì àtàwọn òjíṣẹ́ wọn yàtọ̀. Èèyàn lè já ànábì Ọlọ́run kó má jójíṣẹ́ rẹ̀, kọ́lọ́ mọ́ ràn níṣẹ́, yóò kàn já ànábì ni, ní fún lófin pé máa fáwọn èèyàn, máa jíṣẹ́ fáwọn èèyàn, ní fún ní tírà. Èèyàn sì lè já ànábì, èèyàn lè òjíṣẹ́ Ọlọ́run á fún wọn ní tírà, yóò máa jíṣẹ́ fáwọn èèyàn. Ànábì Ọlọ́run òun ò ní tírà, yóò máa lo tírà òjíṣẹ́ Ọlọ́run tí ń já ànábì yẹn lòun máa lò. In tó fi mọ̀ pé wọ́n yàtọ̀ ni pé tó bá lọ sínú Suratul Isra aya 55, Ọlọ́run jẹ́ ó máa yẹ wá mẹ́ yìí pé walaqad faddalna ba'dan nabiyyina ala ba'din. Nínú ọlá àwọn Ọlọ́run, àwa la mọ̀ọ́mọ̀ gbé àjùlọ fáwọn ànábì kan lórí àwọn ànábì kan. Máa gbọ́, ó ní wa atayna Dawuda zabura. Atayna Dawuda zabura. Àwọn Ọlọ́run mọ̀ọ́mọ̀ fún ànábì Dawud ní ohun tó dùn. Kìí ṣe pé tírà kan, tírà sàbúrà o. Àfà ànábì Dáúdà lóhùn tó dùn, tó já sí pé tí ń bá ń ṣe àdíkìrí, tí ń bá ń ṣàfọ̀mọ́ Ọlọ́run, àwọn òkè ó máa bá ṣàfọ̀mọ́, àwọn ẹyẹ ó máa ṣàfọ̀mọ́ pẹ̀lú ẹ̀, níbi tó ohùn rẹ̀ dé wọ́n fẹ́ máa gbóhùn ẹ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀. Àwọn ànábì Ọlọ́run nìyẹn, wọ́n máa lọ́lá ju ara wọn lọ. Ọlọ́run tó wá ní, tó bá wá lọ ka Suratul Baqara aya 253, ó ní tílíkà rúsùl, ṣe ráwọn tá a ránṣẹ́, faddalna ba'dahum ala ba'din, àtúngbọ́lá fáwọn kan nú wọn jà wọn kan lọ́nà àwọn tá a jọ ránṣẹ́. Sórí pé méjì nìyẹn. Ó ní minhum man kallama Allah, ń bẹ nú wọn tó bọ́lọ́run sọ̀rọ̀, wa rafa'a ba'dahum darajatin, àwọn kan sì ń bẹ ipò wọn ga jura wọn lọ. Tó bá wo àyà méjèèjì, ó fún wa ká mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ànábì Ọlọ́run nìkan tí è ṣe Rasul, pẹ̀lẹ́ tó jẹ́ pé ní Rasulu ni ànábì ni. Ó rí pé àyà méjèèjì ó yà wọn lọ́tọ̀ọ̀tọ̀ pé walaqad faddalna ba'dan nabiyyina ala ba'din, àwọn ànábì Ọlọ́run wọ́n lọ́lá jura wọn lọ. Ó ní wa tilka rusul, ṣó tún wá ra wọn tí wọ́n jójíṣẹ́ ni ànábì làwọn náà. Faddalna ba'dahum ala ba'din, adá wọn yẹn náà lọ́lá jura wọn lọ. Tí ó máa fi clear wípé ìyàtọ̀ ń bẹ láàrin ar-rasulu wan-nabiyyu. Ar-rasul, òjíṣẹ́ Ọlọ́run, ànábì lòun náà, àmọ́ wọ́n fún lófin, wọ́n fún ní tírà. Ànábì Ọlọ́run tóun èé ṣe rasul, wọ́n èé fóun lófin. Ó lè jẹ́ òfin ànábì kan lòun ní ó máa lò, wọ́n ní fún ní tírà. Ìyẹn lọ bẹ́ẹ̀. Mo lérò pé eléyìí tí mo wí, alhamdulillah, yóò ti kọ́kọ́ yí ọ̀pọ̀lọpọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ar-rasulu wan-nabi. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ó rí pé tó bá wọ àwọn ànábì Ọlọ́run kan, ànábì ni wọ́n ṣe rasul. Wà ànábì Musa rasulu ni. Rasulu ni. Wá wòye àwọn ànábì Ọlọ́run tí wọ́n wá lẹ́yìn ànábì Musa, tó já sí pé ànábì Ọlọ́run ni wọ́n ṣe rasul, tó já sí pé òfin tọ́lọ́run fún Musa ni wọ́n ń lò. Nínú wọn ni Yakubu, ànábì ni Yakubu kìí ṣe rasul. Nínú wọn ni Suleiman, ànábì ni kìí ṣe rasul. Nínú wọn ni Dahud, ànábì Ọlọ́run ni Dáúdà, kìí ṣe rasul. Mi rò pé ń gbọ́ báyìí. Nínú wọn náà ni Idris,
ànábì Ọlọ́run ni kìí ṣe rasul wá wo bí Ọlọ́run ti wá sọ̀rọ̀ wala qad faddalna ba'da nabiyina ala ba'din yẹn Dáúdà ló wá mú wá pé wà àtẹ́yìnà Dáúdà zabura àfún Dáúdà lóhùn tó dùn tí mẹ́ fi rántí Ọlọ́run ní tí wọ́n pè ní zabura nù kìí ṣe pé tírà kan ń bẹ tí ń jẹ́ tọ́lọ́mọ wà laqad katabna fi zabur àwọn Ọlọ́run àti kọ́ sínú àwọn ohun nínú ohun àwọn tí Dáúdà wí ó ti wà nínú àṣẹ wa nínú tó jáde lẹ́nu ẹ̀ kìí ṣe pé ó dìídì ní tírà kan pé tírà kan wà láfún Ọlọ́run ò sọ tírà kalẹ̀ fún Ọlọ́run àtẹ́yìnà Dáúdà zabura a fún nítorí pé tí ń bá ń wí báyìí ìmọ̀ dùn nínú dídùn yẹn náà wá sí ó mọ jáde ń bẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mọ jáde ń bẹ̀ ló fi ní katabna fi zabur àwọn Ọlọ́run àti sọ nínú ohun Dáúdà yẹn náà orígbà Ọlọ́run fẹ́ sọ ó nílò ìrìnà Banu Israel Ọlọ́run gégùn fún ọmọ Israeli ala lisani Dáúdà lórí àwọn ànábì Dáúdà wà Isa bonu Maryama àti lórí àwọn Isa ọmọ Maryama ànábì ni Isa òjíṣẹ́ ni onítírà ànábì ni Musa òjíṣẹ́ ni onítírà so èyí ń lọ bẹ́ẹ̀ ara wọn ànábì kan tó jẹ́ pé ànábì Ọlọ́run ni wọ́n yéṣu òjíṣẹ́ Ọlọ́run a sì ráwọn òjíṣẹ́ kan tó sì já sí pé ànábì Ọlọ́run ni wọ́n so ìyẹn fi hàn yí pé a wá rí pé èyí tó lálàáfíà ń bẹ náà ni pé anna rasul ẹni tá a pè lójíṣẹ́ Ọlọ́run man ursila ila qaumin kuffarin òun lẹni tọ́lọ́run rán sáwọn ìjọ kèfèrí mukadibin láwọn tí wọ́n ń pe Ọlọ́run nírọ́ wà nabiyyu ṣòwárà nàbí Ọlọ́run man ursila ila qaumin mu'minin múmìnì ni wọ́n máa rán wọn sí wọ́n rán wọn sí kèfèrí wọ́n rán wọn sí kèfèrí tó bá ráwọn òjíṣẹ́ Ọlọ́run kèfèrí pọ́nbélé ni wọ́n rán wọn sí ṣòwárà àwọn ànábì ó rí wípé múmìnì ni wọ́n ó jíṣẹ́ fún tó wá ń jíṣẹ́ fún múmìnì ni yóò wá já sí pé bí ṣàrí atin rasulin qabilahu yóò wá jẹ́ pẹ̀lú òfin tá ti fún jíṣẹ́ Ọlọ́run kan tó lọ ṣáájú títí ẹ̀ ni ó máa fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ yu'allimuhum wa yahkumu baynahum yóò máa fi kọ́ wọn yóò sì máa fi dájọ́ láàrin wọn wá jẹ́ lọ sínú al-Qur'ani ká lọ wúrú ẹ̀ nínú suratul Ma'idah aya 44 Ọlọ́run ní inna anzalna tawrata àwọn Ọlọ́run sọ àtàwọ̀rátù kalẹ̀ ó lè gbọ́ bí tọ́lọ́run ti sọ pé ó ní inna anzalna tawrata àwọn Ọlọ́run la sọ tàwọ̀rátà kalẹ̀ fíhà nínú tàwọ̀rátù ní hudan ìmọ̀nà ń bẹ́m̀bẹ̀ wà núrún àti ìmọ́lẹ̀ yàkúmù bí annabi yúnà táwọn annabi Ọlọ́run ó máa lò fáwọn tí wọ́n já sí pé ní alladhina àsìlámù fáwọn tí wọ́n wà lórí ìsìláàmù tí wọ́n gbà fọ́lọ́run láti máa bí sọ pé níjọ́ tí Musa lọ òjíṣẹ́ ni afúnlófin gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n dé lẹ́yìn rẹ̀ kò sẹ́nìkan tá a fún ní tírà nú wọn wọ́n sì pọ̀ jẹ́ kí n tún fún ẹ ní àyà kan ní Kùránì kí n tó yanjú bẹ́ẹ̀ ni tó bá bá mi wọnú al-Qur'an tó wo suratul Ma'idah àyà 21 àbí àyà 20 ó ní wa idh qala Musa li qawmihi ó rántí rán wọn létí ìgbà tí Musa ń sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ya qawmi mo pẹ̀yìn ọmọlẹ́yìn mi idhkuru ni'matallahi alaykum ẹ rántí ìdẹ̀ra Ọlọ́run lórí yín idh ja'ala fikum anbiyahan ó yọ àwọn ànábì Ọlọ́run nínú yín wa ja'alakum mulukan ó sì tún dá yín lọ́ba wa atakum ma lam yuti ahadan min al-alamin ó fún yín ní tí ó fẹ́ nìkan nú ayé nínú ìran láyé Bani Isra'ilu l'ànábì Ọlọ́run ti pọ̀jù lẹ́yìn Musa ànábì tó wù nínú Bani Isra'il wọ́n lé ní 70 tàbí jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run wá ní gbogbo àwọn ànábì ní ó ní anzalna tawrata aṣọ tawratu kalẹ̀ fiya hudan wa nurun yaqumu bi annabiyun òun náà làwọn ànábì Ọlọ́run tó dé lẹ́yìn tí Musa ń lò láti máa fi dájọ́ alladhina aslamu fáwọn tí wọ́n ti wà lórí ẹ̀sìn fáwọn tí wọ́n ti sọwọ́ lẹ̀ fọ́lọ́run wa rabbaniyun àti fáwọn rabbaniyun àwọn tó yẹ pé àwọn akọ́nilẹ́sìn
àwọn Arabite wal ahbar àtàwọn references àwọn tí wọ́n jẹ́ reference padà ó ní bimastuhfidhu min kitabillah lórí tí wọ́n rí nínú tírà Ọlọ́run tá fún Musa ìyẹn ló wa kanu alayhi shuhada àwọn wá ń jẹ́ aṣojú lórí tírà Musa ni ìyẹn ló pé àwọn ahbar àwọn rabbaniyun àti al ahbar in táwọn náà jogún bá nínú tírà Musa yẹn ni wọ́n ń lò gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n dé lẹ́yìn Musa wọ́n yé ìṣòjíṣẹ́ Ọlọ́run ànábì Ọlọ́run ni wọ́n tó bá wá wo àwọn al-anbiya fil Qur'an ó rí pé ń gbé Ọlọ́run bá mi ń sọ̀rọ̀ ó ní wa tilka hujjatuna atayna Ibrahim ó lílé iná ní ẹ̀rí wa tó fẹsẹ̀ rinlẹ̀ àwíjàre wa atayna Ibrahim ta fún Ibrahim ó ní narfa'u darajati man nasha àwọn Ọlọ́run ní mọ́ gbẹ́ni tó wù wá ga nípò inna rabbaka hakimun torí pé Ọlọ́run ọba rẹ̀ ni hakimun ọ̀jọ̀gbọ́n ni ó wá ní wọ́wọ́ àbínẹ́là orí Ìsáàkà a fún Ibrahim a fi Ìsáàkù tá lọ rẹ̀ ànábì Ọlọ́run ní Ìsáàkù kìí ṣòjíṣẹ́ Ọlọ́run wọ Yakubu ànábì Ọlọ́run ní kìí ṣòjíṣẹ́ Ọlọ́run ó ní kullana àdéhìnà àwọn méjèèjì ní láfimọ̀nà ó ní wà Nuhan wà wo Nuhan náà àdéhìnà min qabul afowómọ̀nà ṣáájú tí wọ́n òjíṣẹ́ Ọlọ́run nínú ha so wà min durriyati nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà ni Dáúdà ní ìsìn ànábì Ọlọ́run ni kìí ṣòjíṣẹ́ Ọlọ́run tó ń jíṣẹ́ òun náà ń dájọ́ ni bẹ́ẹ̀ náà ni Suleiman òjíṣẹ́ ni ó ní kadhalika najzil muhsinina Zakariya ànábì Ọlọ́run ni kìí ṣòjíṣẹ́ wà Yahya ànábì Ọlọ́run ni kìí ṣòjíṣẹ́ wà Isa ànábì Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run ni wà Ilyas òjíṣẹ́ Ọlọ́run ni ó ní kullu mina salihin sáré switch sí nẹ́tíwọ̀kì mi ní kọ́lọ̀n kó ṣíjú àánú wa kó ràn wá lọ lára àwọn ìbúntà bùkátà nínú ètò wa iná nìyẹn gbogbo ẹni tọ́lọ̀ ń bá kẹ́ ẹ dákun ẹ bá wa ran ètò yìí lọ́wọ́ pẹ̀lú tó jiná dáadáa Ọlọ́run bá wa ṣíjú àánú ọkọ̀ ó wà rí pé ibi àwa ń lọ ó rí pé a ti rí ní ìsìn pé ìyàtọ̀ ń bẹ láàrin ànẹ́bí Ọlọ́run àtòjíṣẹ́ Ọlọ́run gbogbo ẹni tó bá ti wá jójíṣẹ́ láyé ànẹ́bí ni àmọ́ kìí ṣe gbogbo ànẹ́bí ló jíṣẹ́ ìyẹn náà sì ti yé wa ibi àti wá níṣòro rèé ìjẹ́ Ọ̀rúnmìlà ń bẹ nínú ànẹ́bí Ọlọ́run ó rí pé ìbéèrè ńlá ni ó ṣeé ṣe kó já sí pé nínú mọ̀ àti wádìí káwa kan sọ wípé òjíṣẹ́ Ọlọ́run ni tó bá ti lè jójíṣẹ́ Ọlọ́run yóò túmọ̀ sí pa ànẹ́bí ni tó bá sì já ànẹ́bí ni ó lè má jójíṣẹ́ Ọlọ́run àmọ́ kí là ń rí tá a fi lérò wípé ànẹ́bí Ọlọ́run ni àwọn àyà tá a gbẹ́sẹ̀ lé náà ni wípé walaqad arsalna min qablika rusulan àwọn òjíṣẹ́ kan ń bẹ àti rán wọn ṣáájú wa ànẹ́bí Ọlọ́run wá ní minhum man qasasna alayka wa minhum man lam naqsus nínú wọn ń bẹ tá a sọ̀rọ̀ wọn fún wa ànẹ́bí tá a pàtàn wọn nínú wọn sì ń bẹ táwọn Ọlọ́run ò mẹ́nubà ọ̀rọ̀ wọn so wárí gbogbo àwọn tọ́lọ́run bá mẹ́nubà yẹn láàmọ́ mẹ́nubà torí àwọn tọ́lọ́run rí pé òun fẹ́ ṣe wá láǹfààní nínú ìgbésí ayé wọn àtẹ̀kọ́ wọn nù ni so wárí ìtọ́lọ́run ò bá ti mẹ́nubà a gbọ́dọ̀ dúró lórí Al-Kùránì ò mẹ́nubà wọn Ọlọ́run náà ò sì mẹ́nubà wọn ìyẹn kọ́kọ́ já sí pé mọ́kífù àkọ́kọ́ táwa mùsùlùmí pọ́pọ̀ kọ́kọ́ ní lórí pé òjíṣẹ́ Ọlọ́run kan àbáwọn ànábì Ọlọ́run kan Ọlọ́run mẹ́nubà wọn kò mẹ́nubà wọn èyí tó bá mẹ́nubà láàmọ́ mẹ́nubà èyí tí ò bá ti mẹ́nubà kò fẹ́ àmọ́ ń pa rẹ̀ ni a fi ilẹ̀ bẹ́ẹ̀ pé kò mẹ́nubà wọn ó wá rí pé àyà kan wá ní Al-Kùránì ní ìsìn táwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ ń lò fi tako Islam wọ́n á ní Ọlọ́run sọ fún wa ní Al-Kùránì wípé nínú Suratu Ibrahim ayé ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní ma arsalna min rasulin wọ́n máa béèrè lọ́dọ̀ àwọn àfá àtẹ́sẹ̀ wọn òjìdò ẹ lọ sórí TikTok wọ́n ó ní ààrùn
min rasulin òjíṣẹ́ kan illa bi lisani qaumihi Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì ni o àyàfi kó já sí pé pẹ̀lú ahọ́n àwọn ìjọ rẹ̀ àwọn èèyàn rẹ̀ liyubayyina lahum láti pé kó ṣàlàyé fún wọn fayudillu Allahu man yasha ẹni tó bá wá fẹ́ sọnù tọ́lọ́run bá fẹ́ nù yóò nù látara àlàyé wọn yóò sì máa fọ̀nà mẹ́lòmí lára àlàyé tí wọ́n bá ṣe àwọn èèyàn mú dání pé tó bá jẹ́ bẹ́ẹ̀ áyà yìí ó ti dá lórí wípé àná Muhammad àwọn Lárúbáwá nìkan ni Ọlọ́run rán sí torí pé kò rán sí àwa Yorùbá wọ́n gbàgbé pé áyà yìí Ọlọ́run fi ń bá Nábì sọ̀rọ̀ nípa àwọn ànábì Ọlọ́run tó lọ nígbà tí Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ àná Muhammad tó bá lọ sínú Suratul A'raf ó ní yá ayyuhan nasu ó ní kúl sọ pé mo pé ẹ̀yin ènìyàn inni rasulullahi ilaykum jami'a òjíṣẹ́ Ọlọ́run ni mí ilaykum jami'a fún gbogbo ìran èèyàn ìbá jẹ́ èèyàn dúdú ìbá jẹ́ èèyàn funfun tó bá ti ń jẹ́ èèyàn lórí ilẹ̀lẹ̀ nínú àyà kan Suratul Furqan àyà aláwọ̀kọ́ ó ní tabarakalladhi nazzala al-furqana ala abdihi mímọ́ ni fún Ọlọ́run ọba tó sọ al-Qur'ani kalẹ̀ fẹ́rú rẹ̀ tí ń jẹ́ Muhammad liyakuna lil alamina nadhira kó lè jẹ́ olùkìlọ̀ fún gbogbo ayé nínú suratu Saba'i aya 28 ó ní wa ma arsalnaka illa kafatan linnas àrùn wa Nábì sáwọn ìran Lárúbáwá nìkan o illa kafatan linnas bí kìí ṣe sí gbogbo ìran ènìyàn bashiran wa nadhira láti máa kí wọ́n nílọ̀ kó máa fún wọn ní ròdùnú ó ní walakinna akthara an-nasi la ya'lamun ọ̀pọ̀ àwọn èèyàn ni ó mọ̀ léyìí tó túmọ̀ sí pé Ọlọ́run ti jó yé wa pé gbogbo ayé lára Nábì sí ó wá ń jẹ́ kó yá Nábì wípé wa ma arsalna min rasulin àrùn òjíṣẹ́ kan o ṣáájú ti wà Nábì o illa bi lisani qaumihi àyàfi pẹ̀lú ahọ́n àwọn èèyàn rẹ̀ liyubayyina lahum láti ṣàlàyé fún wọn àmọ́ wọ́n nìkan lárán sí gbogbo àgbáńlá ayé pẹ̀lú ahọ́n èdè rẹ̀ kó lè jẹ́ àlàyé fún wọn kìí ṣe pé Nábì ní ń wí ó ń sọ fún Nábì torí pé universal messenger lòun gbogbo àwọn tó kù à ń rán wọn sí kọ́ọ̀mù ní àwọn èèyàn ìran kọ́ọ̀mù yẹn náà kìí ṣe pé bóyá ìran wọn nìkan gúrùpù àwọn èèyàn kan ní ìran kan ní kọ́ọ̀mù ọmọ ní yá qaumi mo pè ẹ̀yin èèyàn mi ẹ̀yin aráàlú mi ẹ̀yin ẹbí mi in tó fi wá mẹ́ ni pé Ọlọ́run ọba ò jẹ́ sọ nínú àyà yẹn kò sọ pé ma arsalna min rasulin illa ila qaumihi Ọlọ́run ò sọ pé mi ọ̀ràn òjíṣẹ́ kan ń ṣe àyàfi kó já sí pé àwọn èèyàn rẹ̀ ni mo rán sí rárá lìsáànù tán fi ń sọ̀rọ̀ ló ń wí àmọ́ lìsáànù ta Nábì gbogbo ayé ló fi rán àmédè tó yé ló fi sọ ìyẹn náà mú dání sí ibẹ̀ yẹn mo ti wá lọ pé ṣé lóòótọ́ ṣé a lè sọ wípé Ọ̀rúnmìlà jẹ́ kan nínú àwọn ànábì Ọlọ́run ó rí pé ibi tá ti wá ṣiṣẹ́ rẹ̀ Ọlọ́run ò rán tí wọ́n pé áyà kan wà tá a máa ń lò ní Al-Qur'an kí láyà yìí ni mo fẹ́ kí gbogbo akọjọ wa gbọ́yé tá a bá gbọ́yé a máa kẹsẹ̀ bọ́sẹ̀ áyà náà ní wípé wọ́n lọ́lọ́run sọ wípé walaqad ba'athna fi kulli ummatin rasula pé Ọlọ́run ní gbogbo ìran kankan lárán òjíṣẹ́ kankan sí wallahi irọ́ ni ìtumọ̀ àyà yìí bí mo ti ní irọ́ nìyẹn ìwọ wá farabalẹ̀ gbọ́ torí ìtumọ̀ àyà yìí kọ́nù ara àwọn ẹbí táwa àfọ́ ó ti ṣiṣẹ́ rèé wọ́n ní àyàn pé in táwọn àfáà tú kalẹ̀ náà làwọn èèyàn ó mọ̀ kà pàápàá wa tá a bá kéwú èyí náà ló sì kọlu àwọn tí wọ́n jẹ́ lẹ́kọ̀ọ́ àwọn ìwé míì torí pé ìpìlẹ̀ ìwé yẹn nígbà tí wọ́n ń tú àìmọye àṣìṣe ni wọ́n tú mẹ́ táwọn ò sì gbìyànjú láti lọ kọ́ pìlẹ̀ rẹ̀ mọ́
Ọlọ́run ṣàánú àwa mùsùlùmí pé ó ní ká kọ́ èdè yín lọ́lọ́run fi kó wa yọ. Àyà yìí wọ́n ní walaqad ba'athna, wọ́n lọ́rọ̀ ní èyí tó dájú ni pé àwọn Ọlọ́run gbé dìde fi kulli ummatin rasula, nínú ìran kankan òjíṣẹ́ kankan. Ìtumọ̀ rẹ̀ kọ́ nìyẹn o. Nínú dìbéètì tí mò ń sọ tí mò ń wò yẹn, ẹni yẹn ń béèrè ìbéèrè, mùsùlùmí làwọn méjèèjì, ó wá ń béèrè ìbéèrè lọ́dọ̀ ẹni tó gbà wípé Ọ̀rúnmìlà òjíṣẹ́ ni nínú ìran Yorùbá. Ẹni yẹn wá ń béèrè ńbẹ̀ yìí pé ṣé ẹ mọ̀ yìí pé ìran Yorùbá pẹ̀lú ìran Ìjẹ̀bú wọ́n yàtọ̀ síra wọn, ìran Iléṣà náà ń bẹ, ìran Ìjẹ̀ṣà ń bẹ. Òkè àfáà yẹn náà wá ń dáhùn wípé gbogbo àwọn ìran kankan yẹn lọ́lọ́run ọba ti gbé ìránṣẹ́ kan dìde. Àfáà yìí wá ń sọ fáfáà yẹn pé ó yẹ káyà yẹn kẹ́ ẹ tú. Àkọ́kọ́ ni wípé Ọlọ́run ọba ò rán òjíṣẹ́ sí gbogbo ìran kankan. Kọ́kọ́ mú yẹn dání. Wá jájọ kí làṣìṣe tó wà nínú ìtumọ̀ àyà yìí. Òun náà ni ummatan kìí ṣe ìran. Ummatan kò túmọ̀ sí ìran. Ọ̀nà mẹ́jọ ni Lárúbáwá máa ń gbà lò ó. Wàá gbọ́tùmọ̀ àyà yìí gangan lálẹ́ yìí. Ọ̀nà mẹ́jọ ni Lárúbáwá máa ń lo umma sí tó sì nítumọ̀ mẹ́jọ. Ó rí wípé jẹ́ ń sáré kọ́kọ́ fún ẹ láyà kan tó kọ́kọ́ fi mọ̀ wípé Ọlọ́run ọba ò gbé ìránṣẹ́ kankan dìde nínú ìlú kankan. Wọ́n fúnra ẹ wá lọ sí àyà yìí nínú Suratul Furqan àyà 51. Ọlọ́run ní law shi'na laba'athna fi kulli qaryatin nadhira. Ọlọ́run ní tó bá jásí pé àwọn Ọlọ́run bá fẹ́, ó bá wùn wá ní laba'athna, àbágbédìde fi kulli qaryatin, nínú gbogbo ìlú kankan nadhira, ẹni tí ó lọ mọ́ kí wọ́n nílọ̀. Àyà tàkọ́kọ́ yìí ìtumọ̀ rẹ̀ umma èé ṣe ìran. Mistake ni pé wọ́n fi tú ìran. Màá wá tú ọ̀nà mẹ́jẹ̀jọ tí wọ́n máa gbà tú umma. Màá dẹ̀ mú wá nínú Al-Qur'ani tí wàá mọ̀ pé kò sí tó ń jẹ́ umma pé ìran, pé àwọn Ọlọ́run laqad ba'athna fi kulli ummatin rasulan, àti gbé dìde nínú gbogbo ìran kankan òjíṣẹ́ kankan. Ara ìtumọ̀ rẹ̀ kọ́nù. In tó fi mọ̀ ní pé àyà Furqan yìí nínú 51 ó ní walaqad ba'athna, ó ní walaw shi'na, tó bá já sí pé àwọn Ọlọ́run bá fẹ́, laba'athna, àbágbédìde fi kulli qaryatin, nínú gbogbo ìlú kankan nadhiran, olùkìlọ̀ kankan. Àmọ́ Ọlọ́run ò jẹ́ ṣe bẹ́ẹ̀. Mo kọ́kọ́ fẹ́ fi yáwá jẹ́ ká wá jọ lọ sínú ìtumọ̀ àyà yìí pé kí là ń pè ní umma. Ok, mo ti máyà kan wá tó lè kọ́kọ́ fi sọ pé èyí Ọlọ́run ò gbé ìránṣẹ́ kankan dìde nínú ìran kankan. Torí pé àyà tí mo mú wá ní Furqan 51 yìí, ó rí pé ó sọ fún wa pé law shi'na. Kùránì èyí sì takora wọn. Ó ní wa law shi'na, tó bá já sí pàwọ̀ Ọlọ́run bá fẹ́, laba'athna fi kulli qaryatin nadhira, àwọn Ọlọ́run ìbá máa gbé dìde, àbá gbé dìde nílùú kankan nadhiran, olùkìlọ̀ kankan. Kí wá là ń pè ní al-qarya? Ìlú. Ìntà ń pè ní qarya ni makanun, ayé kan, yajtami'u fihi majmu'atun minan nas, tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń gbé bẹ́ẹ̀. Wa yastakirruna fi, tí wọ́n gbà pé ibẹ̀ gan-an láàyè àwọn táwọn ń gbé. Ìyẹn túmọ̀ sí pé sukanul qura, sukan, ibẹ̀ ni ìlú wọn, ibẹ̀ ni ibùgbé wọn, ibẹ̀ ni wọ́n ti ń ṣẹ̀mí wọn. Ó ní qad yakunu, ń tà ń pè ní al-qura, ẹ̀rí ń bẹ̀. Yakunun, mọ̀ bá ń bẹ̀, min qabila, tribe. Tribe, different tribe, bá ń bẹ̀. Àwọn àṣírà, bá wọn agbolé, bá wọn ìran. Àwọn a'ilatin wahida, sì rí àwọn kan tí wọ́n jẹ́ ìran kan ṣó, tí wọ́n ní yàtọ̀ síra wọn. Sì bá wọn oríṣiríṣi ẹ̀yà ń bẹ̀. Ọlọ́run dẹ̀ ti sọ ń bì kan, ó ní walaw shi'na,
tó bá já sí pàwọ̀ Ọlọ́run bá fẹ́ ni lába athna fi kulli qaryatin nadhira àbá gbé dìde nínú ìlú kankan olùkìlọ̀ kankan léyìí tó ń túmọ̀ sí pé Ọlọ́run èyí tá à ń sọ pọ́lọ́ sọ fún pé laqad ba'athna fi kulli ummatin rasula pọ́lọ́n láà gbé ìránṣẹ́ kan dìde nínú ìran kankan ìtumọ̀ rẹ̀ kọ́nù wá jẹ́ kí n wá dé ẹ padà sínú ìtumọ̀ rẹ̀ tó bá rí kọ́ríyà láwọn àtijọ́ ó máa gbọ́ qaryatun yamaniyatun kabira ìlú yamani ńlá qaryatun misriyatun ó máa rí qaryatun masariya tí ó máa jẹ́ ti Masar ó máa rí qaryatun indiya sagira tí ó máa jẹ́ indi ó wá rí pé kọ́ríyà yẹn náà tó bá tún wọnú al-Qur'an nínú suratul hajj aya 45 Ọlọ́run sọ ńbẹ̀ ó ní faka ayyin min qaryatin mélòó la fẹ́ kà nínú àwọn ìlú ahlaknaha táwọn Ọlọ́run ti pa wọ́n rẹ́ wa hiya zalimatun tí wọ́n ṣàbòsí Ọlọ́run wọ́n ṣàbòsí àwọn ànábì Ọlọ́run nígbà tá ara wọn ń ṣe fa hiya khawiyatun ala urushiha táwọn ìlú wọn padà wá dáwóró pẹ̀lú àwọn ilé ńláńlá tí wọ́n kọ́ síbẹ̀ àwọn àyè gíga gíga wàbíírì mọ́ àtọ́làtí gbogbo àyè kànga àwọn odò táwọn èèyàn ń pọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n àrẹ́ nìkan kan débẹ̀ tí ó pọn mọ́ wákàṣírí mẹ́ṣídìn àwọn ààfin ńláńlá tí wọ́n kọ́ tá a ti parun tó fi mọ́ tó ń pè ní alqarya náà ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run ní laushina tó bá já sí pé àbọ̀ Ọlọ́run bá fẹ́ ni laba'athna fi kulli qaryatin nadhira àbá gbé olùkìlọ̀ kankan dìde nínú ìlú kankan ṣó mọ̀ pé àyà ti bí yẹn la fi lérò wípé Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run ni pé Ọlọ́run ti sọ fún wa pé laqad ba'athna fi kulli ummatin rasula gbogbo ìlú kankan láti gbójíṣẹ́ dìde pé automatically Yorùbá gbọ́dọ̀ ló jíṣẹ́ rọ̀súùlù níbẹ̀ yẹn ànábì Ọlọ́run sì ni kí ni iṣẹ́ rọ̀súùlù níbi táwa ní Ọlọ́run ti sọ̀rọ̀ yẹn pé laqad ba'athna fi kulli ummatin rasula àwọn Ọlọ́run ti gbé dìde gẹ́gẹ́ bí wọ́n ti máa tú tẹ́lẹ̀ náà mo fẹ́ tú báyìí o pé àwọn Ọlọ́run ti gbé dìde nínú ìran kankan ìtumọ̀ ẹ̀rọ lèyí o rasulan òjíṣẹ́ kankan kí wá la ní kan máa sọ pé pé ani ibudullaha ẹ máa sin lọ́hun wajitanibu taguta kéèsì jìnnà sí ìbọ̀rìṣà aya yẹn nìyẹn àmọ́ kí wá ní túmọ̀ rẹ̀ ẹ jẹ́ kí n wá mú túmọ̀ rẹ̀ wá àkọ́kọ́ ni wípé tá bá ń sọ̀rọ̀ al-ummatu tí wọ́n ń lò nínú aya yẹn umma yẹn ṣe ìran yóò máa ya ọ̀pọ̀ àfáà náà lẹ́nu lálẹ́ yìí pé kí lọ́gbẹ́ni yìí tún wí yìí torí pé umma yẹn ìran ni kó wá náà fi ń tú kìí sì ṣe túmọ̀ rẹ̀ wá jájọ lọ tanqasimu fi kalamil arabi ala thamaniyati aqsamin ọ̀nà mẹ́jọ ni èdè Lárúbáwá máa ń lo umma sí alákọ̀ọ́kọ́ ìwọ náà tẹ́tí rẹ̀ kó wá jájọ máa wo Qur'an ó ní takunu al-ummatu al-jama'atu tá a bá sọ pé al-umma al-jama'a group kìí ṣe ìran kìí ṣe ìlú al-jama'atu min al-ithnayn jama' bẹ̀rẹ̀ látorí èèyàn méjì al-jama'atu a máa túmọ̀ síbẹ̀ wá jẹ́ kí n fún ẹ láyà Kùránì tó jẹ́ àmọ̀ pé ìran kọ́ ni wọ́n ní ìtumọ̀ eléyìí ìtumọ̀ kan ní ìtumọ̀ ni pé jama'a àwọn jama' ìyẹn ni pé group of people wọ́n lè mọ́ pọ̀ wọ́n sì lè pọ̀ àmọ́ wọn kìí ṣe ìran nígbà tá Nábì Musa tó sá kúrò lọ́dọ̀ Firaun kí wọ́n má bàa gbẹ̀mí ẹ̀ Ọlọ́run wá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́nà Suratul Qasas aya 23 ó ní wa wajada alayhi ummatan Musa wá rí létí odò ummatan àwọn èèyàn kan ṣọ́ bí kìí ṣe ìran ohun mi kí n lo Kùránì ń bẹ̀ ni Suratul Qasas ìwọ náà gbé Kùránì kó jájọ wò Al-Qasas Masha Allah Suratul Qasas ó rí pé ńgbà tá Nábì Musa aya 23 nígbàtí Musa ń lọ máa gbọ́ ní walamma wò láti aya 22 ó ní falamma
lamma warada Musa ma'a Madiyana nígbà tí Musa dé etí omi Madian wajada alayhi ummatan ó bá àwọn èèyàn kan ńbẹ̀ sọ pé gbogbo ìran kọ́kọ́ ni ó wà létí odò ó bá jàmọ́ ó bá àwọn èèyàn kan ńbẹ̀ minan nasi nínú àwọn ènìyàn kó lè mọ̀ pé group of people a group out of people ìtumọ̀ rẹ̀ a máa tú sí umma nínú Qur'an ọlọ́ni walamma warada Musa ma'a Madiyana nígbà tí Musa dé etí omi Madian wajada alayhi ó bá létí odò náà ummatan minan nasi àwọn kan nínú àwọn ènìyàn yẹn ni pé a little group of people kí ni wọ́n ń ṣe ńbẹ̀ yasquna wọ́n ń fún àwọn ẹran lómi wa wajada min dunihim imra'ataini ó ara àwọn obìnrin méjì tazudani táwọn ò lágbára tí wọ́n lè fún ẹran lómi qala in wá ń bi wọ́n léèrè yí pé ma khatibukuma kí ni ìṣòro tẹ̀yin méjèèjì kí ló dé qala táwọn afúnlẹ́sí pé la nasikin a lè fún wọn lómi ata yusidira riya àfi táwọn tí wọ́n bá ń fún ẹran tí wọ́n lómi ni tí wọ́n bá kú mẹ́ wa abuna shaykhun kabirun bàbá wa àgbàlagbà ni kò ṣe lágbára ni Musa bá ràn wọ́n lọ́wọ́ lòun náà bá wọn fẹ́ràn lómi ìtumọ̀ kanu ni nínú Al-Qur'ani umma yẹn ṣe ìran ìjọ group of people èèyàn kékeré báyìí nínú àwọn èèyàn ìkanu ni ẹlẹ́ẹ̀kejì takunil ummatu atba'ul anbiya aw atba'u ghayr umma túmọ̀ sí àwọn ọmọlẹ́yìn aṣíwájú àwọn ọmọlẹ́yìn ànẹ́bì lápẹẹrẹ àwọn ọmọlẹ́yìn APC umma ni wọ́n àwọn ọmọlẹ́yìn PDP umma ni wọ́n àwọn ọmọlẹ́yìn abọ̀rìṣà umma ni wọ́n àwọn ọmọlẹ́yìn ògìní umma ni wọ́n ó wà rí pé kàmẹ́ta kúl bí wọ́n náà ti máa sọ nínú èdè pé nahnu ummatu Muhammad àwa lọmọlẹ́yìn Muhammad ọmọlẹ́yìn a máa jẹ́ umma nínú èdè Lárúbáwá ó rí pé ńgbà Nábì fẹ́ jẹ́rìí láyé wọn ló sọ pé ummati as-salatu ala ummati wa ma malakati alayhim umma a máa jẹ́ followers ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta takunu li ummatu ad-dinu amla ada umma man ẹ̀sìn wọ́n máa ń lo umma fún religion wọ́n á dẹ̀ máa lò fún àṣà ìṣe culture ìyẹn náà ń bẹ nínú Qur'an tó bá lọ sínú al-Qur'ani bá mi lọ sínú suratu Zukhruf aya 22 Ọlọ́run bá sọ ńbẹ̀ ó ní inna wajadna aba'ana ala ummatin abá àwọn bàbá wa ala ummatin lórí ẹ̀sìn táwọn ń ṣe yìí ni ìyẹn ni pé lórí ẹ̀sìn ọ̀bọ̀rìṣà mo ń fẹ́ kájọ máa wọnú Qur'an ká máa wo àwọn nǹkan tá ń wí yìí náà suratu Zukhruf ó rí pé aya 22 tí wọ́n náà bá wò ó mọ̀ wípé iṣẹ́ pọ̀ náà nẹ́tíwọ̀kì yẹn ni ẹ dákun ẹ má bínú ẹ rí pé Ọlọ́run bá sọ lẹ́ẹ̀kan ó ní walau shi'na tó bá jẹ́ pé òun wá ni laba'athna fi kulli qaryatin nadhira àbágbédìde nínú ìlú kọ̀ọ̀kan olùkìlọ̀ kankan wá gbọ́n tó wá lò ń bì ó ní wa kadhalika báwo Ọlọ́run tí máa ń ṣe nìyẹn o ma arsalna min qablika fi qaryatin min nadhirin àwọn Ọlọ́run ọba wòrán ṣáájú tiwọ ànẹ́bì fi qaryatin sílùú kan tàbá rán òjíṣẹ́ sí sílùú kan tàbá rán sí illa qala mutrafuha àfi káwọn ọ̀daràn bẹ́ sọ wípé àwọn àgbáyà bẹ̀ àwọn alágbára bẹ̀ pé inna wajadna aba'ana ala ummatin àwa náà bá àwọn bàbá wa lórí ẹ̀sìn táwa náà ń sì ní
ó ní wa inna ala atharihim muqtaduna orí pa ti wọn náà làwa náà wà ìyẹn túmọ̀ sí pé umma máa túmọ̀ sórí pa a sì máa túmọ̀ sí ẹ̀sìn ó rí pé níbi ní sóní ààrán ṣáájú wa nábì fi kọ́ríyà tí ń sínú ìlú kan nínú àwọn ìlú tá a rán yẹn sí ó ti sọ fún wa pé kì í ṣe gbogbo ìlú lọ́lọ́run rán yẹn sí ọlọ́run èyí sì máa lo tribe fi rán yẹn tó bá pé tribe nílò ni ìran kò kàn ní kó ànábì jọ sọ́dọ̀ Bani Israel gbogbo ànábì tó ṣèdè lárúbáwá wọn ju 5 lọ ìyẹn nìyẹn ó di ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta alhumma ẹlẹ́ẹ̀kẹrin jàre alhumma a máa túmọ̀ sí ok èyí tí mo mú wá ní ìsìn jẹ́ ń sáré tún mú ẹ̀rí rẹ̀ fún ẹ lọ́dọ̀ àwọn lárúbáwá nínú ìtumọ̀ wọn so afáwa ànábì ká tó dòbìyání lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ lédè dáadáa òun ló wá kọ orin yìí ó ní hailaftu fọlámà ti rọkin lè náà fún ṣe kárin bàtà wọn á lè àṣà mẹ́rin zomatin wàhùn àtọ̀ yíhun ó ní hailaftu ó ní mo búra fọlámà turki lè náà sí kárin bàtà mi ò tiẹ̀ jẹ́ ṣẹ́ nǹkan kan kúlẹ̀ nínú ẹ̀mí rẹ̀ tí ó máa jẹ́yè méjì wà á lè ya sàmẹ́ni ìjẹ́ yóò wà máa dáràn tàbí yóò jẹ lẹ́ṣẹ̀ zu umetin ẹni tó jẹ́ lẹ́sìn wà ó wà tọ̀ yẹ̀rùn tóun náà ń tẹ̀lé òfin tí wọ́n pa fún níbẹ̀ yẹn ó máa ń túmọ̀ sí ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹrin watakuni lhumma arrajulu salih alladhi yuhtammu alhumma máa túmọ̀ sí èèyàn dáadáa táwọn èèyàn ó máa kọ́ṣe rẹ̀ lọ́wọ́ yẹn nínú súrátù Nahl ṣọ̀kẹ́ mi ò tí ì túmọ̀ umma tí mo ti kúrò mo ń padà bọ̀ mẹ́ lọ sínú súrátù Nahl Quran 16 aya 120 ọlọ́ni inna Ibrahima sóra nẹ́bí Ibrahim ní tó dájú ní pé kana ummatan èèyàn rẹ̀ ni èèyàn dáadáa ni ìyẹn ni pé ẹni táwọn èèyàn ó máa kọ́ṣe ni qanitan lillahi anifa ẹwẹ́ qanitan olùtẹ̀lé ọlọ́run anifan tí ó mú nǹkan mí mọ́ lọ́ni ìyẹn túmọ̀ sí pé alhummatu a máa túmọ̀ sí arrajulu salihu alladhi yutammu èèyàn rẹ̀ tí wọ́n ń kọ́ṣe ẹ̀ ìyẹn ni pé inna Ibrahima kana ummatan Ibrahim tẹ́rí wọn èèyàn kan tó ṣe é kọ́ṣe ni ẹlẹ́ẹ̀karùn-ún alhumma a máa túmọ̀ sí azamanu ìgbà wà máa gbọ́ sórí ìgbà yẹn òun wá ní ìtumọ̀ àyà tá ń tú yẹn àyà pé àwọn ọlọ́run làkọ́díbà àfiná àti gbé dìde fi kulli ummatin nínú ìran kankan ìtumọ̀ rẹ̀ kọ́nù ni ìtọ́lọ́run sọ ni pé làkọ́díbà àfiná fi kulli ummatin àwọn ọlọ́run ti gbé dìde nínú àwọn ìgbà kankan nínú ìgbà tó ti kọjá lọ ìgbà lọ́lọ́run máa fi rán òjíṣẹ́ ríṣẹ́ tó bá rán Núhà wá tígbà bá fẹ́ lọ lórí ẹ̀ tí wọ́n fẹ́ baṣẹ́ yẹn jẹ́ yóò tún gbé ẹlòmíì dìde lẹ́yìn ìgbà pípẹ́ tó bá tún fẹ́ baṣẹ́ yẹn jẹ́ yóò tún gbójíṣẹ́ míì dìde ìyẹn pé àyà yẹn ni pé wà lákọ́díbà àfiná fi kulli ummatin àwọn ọlọ́run àbá a máa ń gbé dìde fi kulli ummatin lẹ́yìn àwọn àsìkò kan àwọn ìgbà kan à ń gbé dìde bẹ́ẹ̀ rasulan ẹni tí ó máa jíṣẹ́ ìgbà lọ́lọ́run ń sọ kìí ṣe ìran pé làkọ́díbà àfiná àwọn ọlọ́run bá ti gbé dìde fi kulli ummatin nínú àwọn ìgbà kankan tó kọjá lọ rasulan àwọn òjíṣẹ́ kankan ó rí pé àárín Musa sànẹ́bì Ìsá kò sànẹ́bì ọlọ́run gangan ó sì ṣe dédé 100 ọdún márùn ó rí pé ìgbà kan nìyẹn ó rí pé láàrin ànẹ́bì Ibrahim náà sí Musa wògbà tí ń bẹ́m̀bẹ̀ wo ànẹ́bì Núhà náà sí Ibrahim wògbà tí ń bẹ́m̀bẹ̀
Ọlọ́run máa jẹ́ kó lọ díẹ̀ ló fi ní wa ma arsalna min qablika min rasulin wala nabiyyin àrùn jíṣẹ́ kan iṣẹ́ tó sì tún já nẹ́bí Ọlọ́run illa idha tamanna àfi tó yẹ pé ní ńgbà ó bá jíṣẹ́ rẹ̀ tán alẹ́kọ́ ṣaitọ́nù fi umniyati ṣaitọ́nù ó tún wá tí ó fi bá ṣẹ́ yẹn jẹ́ fayunziqullahu Ọlọ́run wà tún gbà nẹ́bí Ọlọ́run mí dìde yóò fi dá gbogbo tí ṣaitọ́nù gbé wà ní yóò tún fi kó dànù iṣẹ́ Ọlọ́run ó ti dúró ìyẹn ló fi ń gbà wọn òjíṣẹ́ dìde kan máa wá yóò máa fàwọn ànábì Ọlọ́run yóò máa fi rì ní ìdáwà yẹn in tó jíṣẹ́ yẹn mú wá àwọn máa lò in tọ́lọ́run ń sọ nìyẹn pé wà laqad ba'athna fi kulli ummatin rasula àwọn Ọlọ́run ti gbé dìde nínú àwọn àsìkò kankan láwọn àsìkò tó kọjá lọ rasulan àwọn òjíṣẹ́ kankan nínú gbà ìyẹn àyà yẹn nìyẹn tó bá fẹ́ mọ ibi tá ti lè rí túmọ̀ eléyìí lọ pé mọ̀ pé ìgbà lọ́lọ́run sọ ń bẹ̀ lọ sínú súrátù Yusuf àyà 45 nígbà tí Yusuf sọ fún èyí tó là tí wọ́n sọ pé yóò dẹmu fẹ́ bá ó ní idhkurni inda rabbika rántí mi lọ́dọ̀ olówó rẹ o fanazia ìyẹn má gbàgbé nígbà tó pẹ́ Ọlọ́run wá ní wadhakara ba'da ummatin ó padà wá rántí lẹ́yìn ìgbà tó pẹ́ lẹ́yìn àsìkò tó ti kọjá sẹ́yìn yẹn pé ó mọ̀ àsìkò lọ́lọ́run ọba ń sọ ńbẹ̀ kìí ṣe pé ìran nínú súrátù Yusuf tó bá tún wọnú àyà kan nínú súrátù Hud ó ní la'in akharna anhumul adaba táwọn Ọlọ́run bá lọ ìyà lára fún wọn ila ummatin ma'dudatin di àwọn àsìkò tó lóǹkà àsìkò tó níye ṣe ìran àṣìṣe nìkan fi tú ìran nínú tó sì túmọ̀ sí pé máa ń jẹ́ ìjọ lẹ́yìn àwọn olùtẹ̀lé Ànábì Ọlọ́run kan àbọ̀ olùtẹ̀lé kan ó ní kuntum khayra ummatin ẹ̀yin ni ìjọ tó dáa jù àwa mùsùlùmí ṣọ́ pé tó pè wáyé kìí ṣe inú ìran kan láti jáde kò sínú ìran kan tí mùsùlùmí ò sí ó wá ní kuntum khayra umma ẹ̀yin lẹ́lẹ́sìn tó dájú ukhrijat linnas tọ́lọ́wọ́n bá fi hàn ayé pé ta'muruna bil ma'rufi wa tad'una 'anil munkar so ìyẹn túmọ̀ sí pé àsìkò ìgbà ní túmọ̀ umma la'in akharna 'anhumul 'adaba ila ummatin ma'duda táwọn Ọlọ́run bá lọ ìyà lára fún wọn títí di ìgbà kan ma'duda tó lóǹkà á fi lọ lára ní tọ́lọ́run bá ní laqad ba'athna fi kulli ummatin rasula àwọn Ọlọ́run ti gbé dìde nínú àwọn àsìkò kan ó gbọ́ rasulan àwọn òjíṣẹ́ kankan àti gbé wọn dé nínú àwọn ìgbà kan ìgbà ni kìí ṣe ìran in tó wá fi mọ̀ ní pé wọ́n tún nínú súrátù Húdù nìyẹn wà ayé ẹlẹ́ẹ̀kẹjọ lọ́wọ́ mẹ́ ayé ẹlẹ́ẹ̀kẹfà al-umma a máa túmọ̀ sí al-qama kéèyàn dúró dáadáa kó stand kó gallant wọ́n a máa sọ pé yuqalu fulanun hasanul qama wọ́n a máa ní fulanun hasanul qama wọ́n máa ní fulanu dá lágbájá dá léèyàn wá wo bí wọ́n ti máa lò ó ní wa inna ma'awiyata al-karamina isanul ujuhi tiwalul umam inna ma'awiyata al-karamina isanul ujuhi tiwalul umam ẹni tó dúró dédé ńlẹ̀ tó gallant wọ́n a máa lo al-umma fún nam ẹlẹ́ẹ̀keje umma a máa túmọ̀ sí ìyá tó bí ni faqala Abubakar al-Farrah nínú àwọn àfẹ́ elédè Lárúbáwá ní yuqalu hadhihi ummatu fulani eléyìí ni ìyá alágbájá ayé ummu fulani ìyẹn ni pé ìyá rẹ̀ ó sì kún lórí pé taqabbalataha min ummatin lakatan lama tunusi fil aswaqi
aniha khimaruha ẹni pé nígbà tí ó ṣì ń pọ̀n lẹ́yìn ìyá rẹ̀ tẹ́jọ máa lọ́nà ọjà tó máa fa ìborun ẹ̀ lẹ́yìn. Umma ẹlẹ́ẹ̀kẹjọ al-munfaridu bid-din, òun náà lẹni tó dá dúró lẹ́sìn tó ń dá ṣẹ̀sìn nìkan. Torí àyà tí mo fẹ́ kà yìí wọ́n á túmọ̀ ẹ lọ al-umma bi kasril alifi immatun, ìyẹn wa máa túmọ̀ sí ìdẹ̀ra, immatun an-ni'matu. Ló fi já sí pé tó bá wo suratu Zukhruf àyà 22 yẹn, Ibn Abbas àbí àfáwà Mujahid àti Umar ibn Abdul Aziz nígbà tí wọ́n fẹ́ ka àyà inú kẹrà àti wọ́n ní inna wajadna aba'ana ala immatin, pé a bá àwọn bàbá wa lórí ìdẹ̀ra yìí ni, lórí ìdẹ̀ra táwọn ń ṣe, ìgbádùn táwọn ń ṣe yìí a bá wọn lórí ẹ̀ ni. Èdè Lárúbáwá a máa lo imma wọn a máa lò fún ìgbádùn. Ó rí pé nínú méjèèjọ tá a mú wáyìí ó lè rí ìkan bẹ̀ títúmọ̀ rẹ̀ tú sí ìran. Tọ́lọ̀mbá ní wala qad ba'athna fi kulli ummatin rasula, ìtumọ̀ tó gbayé kan ni pé àwọn Ọlọ́run ti gbé dìde nínú ìran kankan òjíṣẹ́ kan. Ìtumọ̀ rẹ̀ kọ́nù. Ọlọ́run ò gbé òjíṣẹ́ dìde nínú gbogbo ìran kankan. In tó fi mọ̀ ní pé Ọlọ́run sọ nínú Al-Qur'ani ó ní law shi'na, tó bá já sí pé àwọn Ọlọ́run bá fẹ́ ni laba'athna fi kulli qaryatin nadhira, àbá gbé dìde nínú gbogbo ìlú kankan olùkìlọ̀ kankan. Lérò pé Ọlọ́run ò fi òjíṣẹ́ ṣe pé gbogbo ìran ayé la ní kó jíṣẹ́ nǹkan lọ bá rárá. In tó ń sọ ń bẹ̀ ni pé wala qad ba'athna fi kulli ummatin, àwọn Ọlọ́run ti gbé dìde fi kulli ummatin nínú àwọn àsìkò kankan rasulan, òjíṣẹ́ kankan. Fatara ni fatara, tí fatara òjíṣẹ́ kan bá tún lọ tí gbà yẹn bá gorí ẹgbà yóò tún wá. Ó fi rí wípé wadhakara ba'da ummatin, ó padà wá rántí lẹ́yìn àsìkò, lẹ́yìn ìgbà, ó ṣẹ̀ṣẹ̀ wá rántí tí Yusuf sọ fún la'in akharna anhumul adaba ila ummatin, tá a bá lọ ìyà wọn lára a máa lọ lára ila ummatin títí dáwọn àsìkò kan ma'duda, táwọn àsìkò náà níye. Tọ́lọ̀mbá ní laqad ba'athna fi kulli ummatin rasula, in tí ń sọ ni wípé àwọn Ọlọ́run ti gbé dìde nínú àwọn àsìkò kankan, nínú àwọn àsìkò tó kọjá ṣáájú ànábì rasulan, àwọn òjíṣẹ́ kankan. Ó rí pé àsìkò Núhà àsìkò kan ni, nínú ìsàlẹ̀ rẹ̀ tó pa àwọn ayé kan rẹ́. Ó tún gbé Ibrahim dé, lábẹ́ Ibrahim Lútù náà dìde mẹ́ tóun náà ń já ànábì Ọlọ́run tí wọ́n jọ wà lásìkò kan náà. Lẹ́yìn Musa ànábì Ọlọ́run pọ̀ lọ́rẹ́pẹ́tẹ́ bẹ́ẹ̀. Lẹ́yìn Musa lárí Yusufu. Ó gbọ́, lẹ́yìn Musa lárí gbogbo àwọn Yunus, astaghfirullah, ànábì Ibrahimu, Yakubu, òun ló bí Yakubu. Lẹ́yìn tí Musa lára àwọn Yusufu. Lẹ́yìn Musa lárí gbogbo orú àwọn Dáhúdà, lára àwọn Suleiman. Tírà Musa ni wọ́n sì lò torí pé ànábì ni wọ́n yé sòjíṣẹ́ Ọlọ́run. Ìntọ́lọ́run sọ ni pé a ti gbé dìde fi kulli ummatin ní gbogbo àsìkò kankan. Ó gbọ́, nínú àwọn àsìkò kankan, àwọn àsìkò tó kọjá ní rasulan, òjíṣẹ́ kankan ní máa gbé dìde láwọn àsìkò kankan, láwọn àsìkò kankan. Ó wá ní wala òṣìná tó bá jẹ́ pé òun wá ní laba'athna fi kulli qaryatin nadhira, àbá gbé ìránṣẹ́ kankan dìde nínú ìran kankan. Ó tó wá gbọ́ tó wá ní wa ka'ayyin, mélòó la fẹ́ kà, min qaryatin, nínú àwọn ìlú ahlaknaha táwọn Ọlọ́run ti pa wọ́n rẹ́. Tó já sí wípé nígbà táwọn jíṣẹ́ Ọlọ́run bá jíṣẹ́ fún wọn ń báyìí ni ó wí nínú Zukhruf yẹn náà. Sọkọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa. Ó rí pé àkọlé, ó rí pé ibi tí àṣìṣe wa ti kọ́kọ́ wá nù. Ọlọ́run ò fi ìran
ṣe ọ̀rọ̀ jẹ́ pé gbogbo ìran kankan ló ti gbójì ṣe Ọlọ́run kankan dìde ló fi gbá nàbí Ọlọ́run kan dìde. Ó rí pé àkọlé ọ̀rọ̀ wa yẹn ni pé ṣe Ọ̀rúnmìlà ṣó wà nínú àwọn ànábì Ọlọ́run. Tó bá wà nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run yóò túmọ̀ sí pé ànábì Ọlọ́run ni. Kí ni iṣẹ́ táwọn ànábì Ọlọ́run wá jẹ́ láwọn àsìkò ẹni? Àní ìbúdùlọ́hà, ẹni káwọn èèyàn máa sin lọ́hun, wàjítẹ́lìbù tọ̀gúùtà, kó sì jìnà sí bọ̀rìṣà. Ẹ rí i pé nílẹ̀ Yorùbá àbá orí pan tó ń jẹ́ Islam káwọn èèyàn tó mú un tán pè ní Islam wá. Tàbá wá ń béèrè wípé ta ti ẹ l'Ọ̀rúnmìlà gan, ó rí i pé àkọ́kọ́ ni pé ìtàn Ọ̀rúnmìlà gan tún fẹ́ dàrú máwọn ìran Yorùbá lọ́wọ́. Wọ́n kàn máa ń ṣagídí wọn nígbà ni. Àwọn kan ní Ọ̀rúnmìlà nì wọ́n ló wá látọ̀run ni. Àwọn kan ń sọ pé Ọ̀rúnlà. Àwọn kan máa pè ní Ọ̀rúnlà, àwọn kan ń pè ní Ọ̀rúnmìlà. Àwọn kan gbà yí pé ẹni tó mọ̀ tó nímọ̀ nípa àwọn nǹkan tó ṣókùnkùn sáwọn èèyàn. Ó sì rí pé àwọn èèyàn sì gbà yí pé wọ́n ní Ọ̀rúnmìlà yìí ẹni tí wọ́n bí ni. Àwọn kan ló wá látọ̀run ni. Àwọn kan sọ wípé ìtàn rẹ̀ wọ́n bí ni. Wọ́n ní òkè Ìgẹ̀tì ni wọ́n bí sí ní Ilé-Ifẹ̀. Àmọ́ tó bá wo Ilé-Ifẹ̀ lónìí, o lè bá òkè tí wọ́n ń pè ní òkè Ìgẹ̀tì ń bẹ. Òkè Ìtàsẹ̀ ni wàá bá, bóyá òkè Ìtàsẹ̀. Kò sókè Ìgẹ̀tì ní Ilé-Ifẹ̀. Àmọ́ tó bá dé Èkìtì, òkè Ìgẹ̀tì wà ń bẹ. Tó bá dé Èkìtì, òkè Ìgẹ̀tì ń bẹ l'Èkìtì, kò sékè Ìgẹ̀tì ní Ilé-Ifẹ̀. Léyìí tó túmọ̀ sí pé bóyá látijọ́ Èkìtì náà ti pẹ̀lú Ifẹ̀, ìyẹn kò sọ́dọ̀ àwọn onítàn wọn lọ́hùn. Ìyẹn túmọ̀ sí pé wọ́n wá gbà wí tá bá tún wá wò á rí pé Odùduwà gan tí wọ́n ló bá ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ onírin wá láti sánmọ̀. Ọ̀rúnmìlà gan ti ń bẹ nílẹ̀ Yorùbá ṣáájú òun. Ó sì rí wípé Ọ̀rúnmìlà fúnra rẹ̀ wọ́n ló ní baba oníyá. Wọ́n lẹ́nìkan tí wọ́n ń pè ní Jàkúta ní baba rẹ̀. Wọ́n lẹ́nìkan tí wọ́n ń pè ní Alágẹrú níyá rẹ̀. Tá bá béèrè pé kí l'Ọ̀rúnmìlà gan, a rí pé nínú àwọn ìran kankan Ọlọ́run máa ń sábà yọ àwọn kan jáde tí wọ́n já sí pé genius ni wọ́n níbi knowledge. Tó bá lọ sí ọ̀dọ̀ àwọn Greek, ó lẹ́nìkan tí wọ́n ń pè ní Socrates tó já sí pé philosopher ni, tí kìí ṣe wípé ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan. Wo Sheikh Adam lápẹẹrẹ. Tó bá já sí pé ayé àtijọ́ ni Sheikh Adam wáyé, kò sígbà tí wọ́n ní pé Sheikh Adam lánàbí Ọlọ́run. Pẹ̀lú ìmọ̀ yẹn, tí wọ́n rí rúmọ̀ yẹn rí, tí wọ́n bá rúmọ̀ yẹn rí, wọ́n bá rú ẹ̀ pàdé lọ́dọ̀ ọmọ kékeré tó jáde lọ́dọ̀ bàbá rẹ̀, tó wá kiri ẹ̀ mọ́lẹ̀ pé òun lọ ibi tí wọ́n ń pè ní Ummu Duniya, ìyá gbogbo ayé ní Masar. Ẹ̀sáàmù tẹ́nìkan ò ṣe rí òun lọ ṣe. Ó wá débẹ̀ wọ́n ṣe sáàmù lórí sọ́bjẹ́ẹ̀tì 15 fẹ́nìkan tí ò wá kẹ́kọ̀ọ́ ńbẹ̀, kó sì yege lórí gbogbo ẹ̀. Ó mọ̀ wípé tó bá já sí pé láyé ojú dúdú ni, wọ́n á pè lánàbí Ọlọ́run, torí pé Rasulul Ilmi ni, messenger of knowledge ní Sheikh Adam. Àmọ́ kìí ṣànábí Ọlọ́run, messenger ni, ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ sí pé message of knowledge. Ó rí pé epitome of knowledge. Ó rí pé àwọn Socrates yẹn philosopher ni wọ́n tó pure. Àmọ́ tó bá wo Ọ̀rúnmìlà, ó rí wípé ethno-philosopher ni, ethno-philosopher. Ọ̀rọ̀ tí ẹ kú ní philosopher nìkan, definer ni, mathematicians ni, home mathematics ló yẹ látọ̀dọ̀ Ọlọ́run. Lọ́gbọ́n tí wọ́n kọ́kọ́ rí pé Ọ̀rúnmìlà ló dá fálẹ̀ ìlànà ẹ̀. Ó pé lọ́dọ̀ Yorùbá sọ gbà pé ẹ̀sìn àwọn Ọ̀ṣun, ẹ̀sìn Ọ̀rúnmìlà, ẹ̀sìn Ifá ni. Tí wọ́n bá sì kí,
wọ́n á ní ẹ̀wọ̀n káwọn ọ̀daràn pọ̀ bó bá ti sọ̀rọ̀ ní ìsìn pẹ̀lẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní ẹ tún wá gbọ́ o ẹ wá gbẹ́ Mubaraku àwọn ọ̀tá Ọlọ́run tí wọ́n ń pera wọn lọ́rẹ̀ẹ́ Ọlọ́run ó rí pé inú oríkì tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n á ní ajígirin arìngini lórúkọ Ọ̀rúnmìlà bàbá Ifá làwọn ó máa sìn Ọ̀rúnmìlà làwọn ó máa bọ torí pé gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá ni wọ́n kírun gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá ni wọ́n ṣàlùwàlá tá bá wọlé Yorùbá yóò nira ká tó lè rí tírésìsì ìrun kíkí níjọ́ ojú dúdú yóò nira ká tó lè rí tírésìsì ìntàfilé tírésì ìjànábì Ọlọ́run tó mú Islam wá torí gbogbo àwọn ànábì Ọlọ́run Islam náà mú wá nínú ẹ̀sìn àyà tá wá lò yẹn wípé walaqad ba'athna fi kulli ummatin rasula tá máa ń sábà tú láṣìṣe wípé a ti gbé gbogbo agbédìde nínú ìran kankan òjíṣẹ́ kan ìtumọ̀ rẹ̀ kọ́nu ìtumọ̀ rẹ̀ ni pé àwọn Ọlọ́run ti gbé dìde láwọn àsìkò kankan òjíṣẹ́ kan àwọn àsìkò kankan òjíṣẹ́ kan wo àsìkò Mósè òjíṣẹ́ kan ànábì rẹpẹtẹ lẹ́yìn rẹ̀ wo Mósè òjíṣẹ́ kan láwọn àsìkò tá a fi gbé òun dìde òun nìkan lòjíṣẹ́ Ọlọ́run ànábì làwọn tó kù wo ànábì Ibrahim aleyhisselam ànábì Ọlọ́run ni àmọ́ nígbà rẹ̀ àwọn ànábì Ọlọ́run wà lẹ́yìn Musa orí Zakariya orí Yahya ànábì ni wọ́n èé ṣòjíṣẹ́ Ọlọ́run àmọ́ Ọlọ́run a máa gbójíṣẹ́ kan dìde Fátírà Núhà òjíṣẹ́ kan ni lásìkò tó rán Núhà àsìkò ànábì Ibrahim òjíṣẹ́ kan lórí pé Lútù náà